ìgbésẹ̀ tẹ́ dàbà gbẹ̀ni yóò sáyé lọ́gbọ́n. Ajá ń sáré ènìyàn olùwọ́. Máa gbégbèsè tí yóò dá o. Máa hùwà ìbàjẹ́ o láṣìírí ayé o. Ajá ń sáré o. Ẹ̀dá ẹ̀ máa máa ránṣẹ́ mi lọ bó tilẹ̀ wù kó kẹ́rẹ́ tọ́. Ẹ dákun kẹ́yàgò fún gbígbìyànjú má lọ mú bí dání. Ẹ má ṣe sọ ẹkún dẹ́rìn o. Ìwàkiwà ò máa yẹlé ayé. Ajá ń sáré o. Dúró ìgbésẹ̀ tẹ́ dàbà gbẹ̀ni yóò sáyé lọ́gbọ́n. Ajá ń sáré ènìyàn olùwọ́. Máa gbégbèsè tí yóò dá o. Máa hùwà ìbàjẹ́ o láṣìírí ayé o. Ẹṣin ọlọ́rọ̀ ajá ń sáré o. Bẹ́ẹ̀ni o ẹṣin ọlọ́rọ̀ nínú ènìyàn ní kẹ́ṣin lọ́rọ̀. Àmọ́ èèyàn táyé ti bà èèwọ̀n jẹ́ tí wọn ò padà rí mú mọ́. Wọ́n yọ ọmọkọ́mọ wọ́n dèèyàn burúkú láwùjọ ni. Okùn tó gùngùngùn tó gùngùngùn ibì kan ló ti gùn wọ́. Ẹ̀wẹ̀nu lẹ̀kẹ̀wẹ̀nu ọkọ́. Ìkà ò dá ọ́ ọmọkọ́mọ ò máa yẹlé ayé o. Ajá ń sáré o. Dúró ìgbésẹ̀ tẹ́ dàbà gbẹ̀ni yóò sáyé lọ. Adé iṣẹ́ ọkọ rẹ̀ kó ìtọ́jú rẹ̀. Ọmọ àtọ́jú wọ̀ náà bó ń bá tara rẹ̀ jáde pátá ẹlẹ́ẹ̀nà rẹ̀ ló máa jẹ́. Bọ́ọ̀bọ́kùnrin àtọ́jú rẹ̀, bọ́ọ̀bọ́bìnrin àtọ́jú rẹ̀, ọkọ ọmọ rẹ̀ àtọ́jú rẹ̀, ìyàwó ọmọ rẹ̀ àtọ́jú rẹ̀, ọmọ gan àtọ́jú rẹ̀. Ọjọ́ mi lójú o, àtọ́jú mi o, ọmọ àtọ́jú wọ̀ náà gbogbo ọmọ rẹ̀ pátá aláàbò náà máa jẹ́ o. Pẹ̀lú gbogbo àdúrà tẹ̀ ń ṣe yìí, ẹ ṣé tèmi ò bá tọ́jú nípa ló fẹ́ tọ́jú yín. Iṣẹ́ mi ni láti tọ́jú yín. Iṣẹ́ mi ni. Ojú ọmọ máa mọ̀ ní kọ́lọ̀ fún alálàánú ọmọ kọ́lọ̀ méje káyé sọmọdé adọ̀tàríà kọ́ bá ní kọ́ ọ̀bà ṣe ń kọ́ ẹ́. Àmọ́ o Sàdé ọ̀rọ̀ kan ń rú mi lójú èyí ni mo fẹ́ kọ́ ṣàlàyé rẹ̀ torí gbogbo bí ara mi yà ó rí màámi owó pọ̀ lọ́wọ́ mi màámi kò èmi náà sì èrí lóòótọ́ àmọ́ níbi dókítà gbé bíìlì jọ̀ràn kalẹ̀ kan ní òru àwọn àṣà rẹ̀ mo ti gbàgbé ibi máa gbé mo dé ni àmọ́ bí onídé kó dé kó o kájú owó nìkan ẹ̀rù bà mí o Sàdé. Mami, nípa àkíyèsí ṣe rí ká máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run yìí ká lè máa ṣe dáadáa. Ó dá mi lójú pé ẹ ti ṣoore fẹ́yàn kan bí kan bẹ́ẹ̀ kí mi gbọ́ orí ẹ̀sùn ẹ̀kọ́ nígbà tàrà yóò yà ṣàdédé ni mo lọ ọmọkùnrin kan nítòótọ́ ọmọkùnrin yẹn ó ti máa sọ fún mi pé òun nífẹ̀ẹ́ mi àmọ́ èmi ò fi taratara gbà tiẹ̀ mi ò lè kọ́ bí ara sí i nǹkan sáyé lọ bá ń gbà yẹn pé báyìí ló ṣe mí kò dẹ̀ ṣe mí ní kò ṣe méjì ní ti expect bó ṣe wọlé bó ṣe kó jáde ní ó ní mo lè ṣe lẹ́yìn pé sọ fún mi sísá yẹn. ẹ ó kó máa fẹ́ mi tó tó ká má parọ́ ká má jalè ọmọkùnrin nífẹ̀ẹ́ mi kò sí nǹkan tí mo bèrè lọ́yìn àti òfin ó lè yọjú ẹ̀gbọ́n báyìí ó lè yọ ó lè mi lọ́wọ́ àwọn màá ṣe fẹ́ gbọ́ èmi ò lè fẹ́ wọn ìdí méjì pàtàkì kan wà tí mo fi lè fẹ́ àkọ́kọ́ mi láìkí ṣe kan ṣe wẹ́dà mi ẹlẹ́ẹ̀kejì ti níyàwó ilé mi dẹ̀ ló wá jẹ́ pàpáyà ibẹ̀ mi ò lè ti níyàwó ilé. lọ́gá tán pé Ọlásàdé mi àkọ́kọ́ iṣẹ́ wẹ́dà ló ń ṣe gbogbo nǹkan wẹ́dà tí ń gbé nǹkan rẹ̀ ṣe ní ìsìn mọ́tò ńláńlá wẹ́dà tí ń lò ilé báwọn dára wẹ́dà ń kọ́ ó fẹ́ ìyàwó kan ó fẹ́ èsì ọ̀kan kó ti tọ́jú tiẹ̀ ní ìwọ náà wí ní ìsọ̀rí ó béèrè kó bá béèrè ojú òun lè yọkú ọ kó ti tọ́jú rẹ ní tiẹ̀ ọkọ mi abẹ́bí. ẹ bá ju abẹ̀bẹ̀ sókè nígbàgbà ibi pẹlẹbẹ báyìí máa mú lélẹ̀ tẹ́lẹ̀ tá a ti ní pé ká wá bí ti wẹ́dà yẹn sẹ́gbẹ̀ẹ́ kan iye tó ti níyàwó nílé ó náà máa kó sí ọkọ ti tèmi èmi lè báyọ̀ kan ju ọkọ ọ̀ náà máa jẹ́ ìlú ìṣúná ìtọ́nà sọ pé máa ṣe nínú ayé wa òun ló ti ṣe yẹn ẹ kà fi mọ̀ bẹ́ẹ̀ gbogbo ètò ìṣe yẹn pé òun lè yọjú fún mi òun lè ṣe gbá fún mi yẹn kò bí mi lé wọ́n mi lé kí báyìí wà pọ̀jù máa jẹ́. ó lè yàn ló wí ni. ẹ wo mi ò lè fẹ́. Sàdé sí
orí pé a sì rí gbàgbé wẹ́dà ni ó ní ìyàwó lé kí n tí ẹ pẹ̀lú yóò ní ìyàwó sílé gbogbo gbogbo méje ya ìyá mẹ́fà ọmọkùnrin sí kébà sọ pé lọ́pẹ́ rẹ̀ ọ̀nà mi á ti jìn. Lájà ìwọ lọ́jà. Ojú ìbéèrè wo ló ń bí mí ẹ̀ ìwé ìwé lọ sí kó wá gbé mi wọ́n lọ fi ṣẹ́mi. Ok nǹkan tí mo béèrè lọ́wọ́ ẹ̀ nǹkan. Kí ni? Owó tí mo béèrè lọ́wọ́ ẹ̀ náà mo wẹ̀ tébù ọ̀sán mi drop ẹ̀ sórí tébù kò tó mọ̀ àná dẹ̀ tó ní kí nìyẹn. Kí ló tó kọ fẹ́ràn kó máa dédé fa wàhálà? Mo ti ṣàlàyé ọ̀rọ̀ fún ẹ kí o ṣe ń bí mi pé owó torí Ọlọ́run ó ṣàrọ̀ kùtù mi ò dẹ̀ fẹ́ wà lára mi ò lówó fún wa. Lájà mi ò fẹ́ wà lára rọ ṣé o kọ́ wà ní kókó lágbé compound báyìí kan tún gbóhùn wà láàárọ̀ yìí jọ torí Ọlọ́run fún mi ní owó kò dẹ̀ máa lọ bí iṣẹ́ jẹ́jẹ́. Ṣé mo ṣe mistake ní báyìí? Mistake. Mo ṣe mistake ní tó sì jẹ́ pé gbogbo ọjọ́ ayé tí wọ́n bá ti jí báyìí kó ṣáà máa fa wàhálà ni kó má fàjọgbọ̀n. Mo ṣàlàyé ọ̀rọ̀ ìfọ̀ ẹni mo sọ gbogbo ìfọ̀ ẹ kí ló tún fẹ́ gbọ́? Ṣàlàyé pé kí ni? Mo ti fi mímu lọ yàn fi jíjẹ lọ ẹ̀kọ́ ẹlẹ́jẹ̀ ṣé kò sí? Kò sí nǹkan. Àmọ́ ohun tó gbé ní ìyà sí ọ̀dọ̀ wọn fún àkọjá ọ̀rọ̀ jíjẹ àbí ọ̀rọ̀ mímu. Nítorí pé amúmi rí wípé ẹ̀ ń ṣe iṣẹ́ bí iṣẹ́ lóòótọ́. Àmọ́ ẹ ò fìgbà kankan ní àwùjọ. Ẹ wá ń ṣiṣẹ́ bí erin, ẹ̀ ń jẹ̀jẹ̀ ìlérí. Ní èyí tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Nítorí pé dídá tí a dá yín, ọmọ ológo ni a dá yín. Ògo yín náà dẹ̀ ṣì wà. Àmọ́ ẹ̀yin lẹ fà á o. Ìdí tí ẹ fi fà á ni wípé ẹ ti gbé igun ilé ìlú sílé. Ẹni tí ẹ fi ṣe aya àkọ́kọ́ fẹ́ yín egun ilé igun ẹ wò ó. Tí ọ̀rọ̀ mi bá yé yín dáadáa, ó yẹ kí ẹ ti jù báyìí. Ó yẹ kí ẹ̀yin náà ti di olówó, pàápàá jùlọ kí ẹ ti kúrò ní orílẹ̀-èdè wa yìí, kí ẹ tún ti rìn káàkiri orílẹ̀-èdè mìíràn. Àmọ́ ìyàwó yín tí mo sọ lẹ́ẹ̀kan, òun ni ò jẹ́ kẹ́ ẹ ní àǹfààní àti dé ibi àwọn tí mo sọ. Ọmọbìnrin kan dẹ̀ wà tó yẹ kí ẹ fi ṣe aya. Àmọ́ ìyàwó yín ló takùn dín yín lójú báyìí, kò jẹ́ kí ẹ ní àǹfààní àti débi tí ọmọbìnrin wà. Àbí kẹ́ ẹ tí ẹ rí gẹ́gẹ́ bí tí ẹ bá lè ronú sí ọ̀rọ̀ yìí dáadáa, ẹ mọ̀ pé nǹkan tí mò ń sọ kò tí a mú mi dé mo ṣe pé mò ń da iṣẹ́ ara mi jẹ bẹ́ẹ̀ ni. Ẹ wá àpò pé bóyá bẹ̀ tí ẹ fi wọ mọ́tò àbí. Ẹ wò ó, ọ̀fẹ́ ni a fi fún mi, ọ̀fẹ́ náà la gbọ́dọ̀ dá padà ṣẹ́gun àlàáfíà ló fún mi. N Sare ènìyàn ò dúró ìgbésẹ̀ tẹ́ dàbá gbẹ́ni yóò ṣàyè dọ́gbọ́n N Sare. Kí ló kàn mí pẹ̀lú yẹn? Jọ kí ló kàn mí àti wọ́n ti fake prophet yín? Tèmi ní pé kó fún mi ní owó kó tó máa lọ. Tó bá fẹ́ wàhálà fún mi lówó kó tó máa lọ. Mi ò fẹ́ wàhálà fún mi lówó kó tó máa lọ. Lájà! Lájà! Fún mi lówó yẹn o! Owó wà lápò. Wọ́n máa lọ kí máa wò ẹ́. Wọ́n máa lọ kí máa wò ẹ́. Wọ́n máa lọ kí máa fi lè dọ́ mi. Tó bá kọ́ mi. Lájà! Wọ́n máa lọ. Lájà! Wọ́n gbọ́. Wọ́n lọ àbí. Wọ́n lọ. Wọ́n lọ. Kàkàdà wà bá mi ilé ìṣòsì gbọ́. Wà á ríran wò. Kàkàdà wà lẹ́yìn o. Tó bá kàkàdà wà lókè wọn. Lájà! Máa lọ. Kò sí àná mi ṣe bí wọ́n ní ìgbò méjì náà ní ká but really I'm bothered. Ṣé o rí pé àwọn là ń já ohun sí lọ́dọ̀? Ọmọ tí pé ó yẹ ti bá lọ. Bá lọ sọ pé táwọn olówó àwọn olówó wáyé. It's bothering me. Kí ló dé ṣe? Why did you go àwọn olùkùnrin? Torí ọ̀rọ̀ tí mo ṣe àlejò àsìkò yìí ló ó yẹ kí ọ̀rọ̀ òun máa sọ̀bẹ̀ kó máa dé kó wá máa mọ̀ ọ́tí ọmọ iṣẹ́ ọ̀gbà bẹ́ẹ̀. Ẹ̀bọ́n náà ní túbọ̀tù náà ní ká mọ̀. Èyí tó mọ̀ yẹ tó kúrò ní mílíọ̀nù. Abẹ́ wo
wo ọmọ tí mi bá wí ẹ bó ṣe kó mu jọ ẹ bó ṣe kó garu ẹ ó rẹ kó fẹ́ kí n kó gba ti fún àbí ó fẹ́ kí n gbá ìtì ẹ ó lè yí àbí. ìwà rẹ̀ ni bó ṣe é ṣe lórí ni. wọn àǹtí wọn sọ pé tí bá ti jáde báyìí sí wọn ní ṣẹlẹ̀ yìí náà máa gbé báàgì lẹ máa lẹrun ojú lẹ máa ṣe gàgàgàgà bí ọmọ tí ò ní ìyá lẹ máa rìn kiri títì àbí. àǹtí mi wàhálà máa mi sì pọ̀ jù kọ́ fi mí sílẹ̀ wọ́n kò máa kọ́ra mọ́ máa lè rámi kọ́ fi mílẹ̀ kì í ṣe ayé mi. mo dáràn máa ń ṣe ìwọ̀n yìí ẹ bó ṣe ṣọwọ́ ẹ bá ọmọ tó mi bá wí tó ń wà rùn kì wọ́n kọ́ra ọmọ ẹ̀ wọ́n lè ra ọmọ ẹ̀ àbí ọmọ pé tiẹ̀ ọmọ pé táyẹ̀ ló ń sọ àbí ọmọ pé táyẹ̀ ló ń sọ ẹ ọlọ́run máa ju ẹ wà lọ gbóyè wèrè kan wá sínú ilé yìí wo ìgbà ẹni máa mọ̀ pé wèrè lẹ́gbọ́n tó ní ó sì wọlé lọ fún mi dálẹ̀. gbọ́dọ̀ wọlé lọ ṣé bá bàbá yẹn lè kú lẹ́ẹ̀kejì kó gbóyún gbogbo ògbó wa sọ yẹn gbóyún wálé ṣùgbọ́n. gbogbo ògbó wa sọ yẹn ló fi ń gbóyún káàkiri èmi ṣe ní gbogbo ọmọ kan máa fi gbóyún gbóyún wèrè wà wà nígbèrè bó ti gbéra ni lórí ọ̀ni ọba níwájú èmi rú rẹ̀. àná mi ò wà wá lọ́dọ̀ ìrajà yìí ẹ mọ̀ tí mo sọ fún yín pé kí n wá mo ìdí bẹ́ẹ̀ bá kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ṣe ní lálejò lórí ẹni mo wò ọmọkùnrin kan tó bá tẹ̀sán ní kó sọjọ́ ń lọ fẹ́ padà sílé tó mọ̀ tó máa dọ́rọ̀ padà ló bá ní ẹ pẹ́pẹ́ sí o látọjọ́ ìdúró tí bẹ́ẹ̀ mi pé kí n fẹ́ òun mo ṣáà máa ń dì mẹ́ni pé òun ti níyàwó lé òun ti níyàwó lé o pé ọ̀dọ́ dẹ̀ ti wá ńlá báyìí sí ọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé bí bá nítorí ìyàwó tèmi ṣe fẹ́ òun yẹn ìyàwó dẹ̀ ti wá lọ lé sí pélé nílé mi. ibi afẹ́ gbòòrì sí ibi tí lálẹ́ wò síbẹ̀. kí lẹ̀ ń sọ lẹ́nu màmí ẹ wọ ọmọ kọ́lẹ̀ ń sọ lẹ́nu yẹn èyí ṣé kí ìwà lọ́fẹ̀ẹ́ ni èmi ò lè fẹ́ irú ọmọkùnrin bẹ́ẹ̀ wà láyé fún èèyàn tó lè léyàwó lé ẹ̀kú tó obìnrin kan láti sọ pé tó bá léyàwó mi lọ́jọ́ mi á lè mi náà kú lé nìyẹn. kí ni bó o ṣe sọ̀rọ̀ rẹ̀ níjọ́ sí bó o ṣe ròyìn rẹ̀ bó o ṣe ń tọ́jú rẹ̀ kó ń kówó pọ̀ mo wá rò rí mo jáde sí rí mi níyọ̀ ọmọ ẹ̀ níyọ̀ máa tọ́jú rẹ̀ níyọ̀ máa tọ́jú èmi gan pàápàá níyọ̀ ọmọ olóògbé ni náà ló máa gbóògbó ìdílé ìga sóò tó máa gbọ́ sóò lílọ lọ èsè lásán èsè yín mi. tí máa gbọ́ yín dáadáa ẹni ẹ fẹ́ kí n lọ bá yín dẹ̀mọ́ níbi kan bíi fake pastor. kọ̀ọ̀kan débẹ̀ tó bá ti débẹ̀ bí ọ̀rọ̀ wòlíì èké bí ẹ ṣe máa ṣe ọ̀sáwọn bí ẹ ṣe máa ṣe olúwa rán mi sí yín ọmọ obìnrin yẹn kò sí ìyàwó yín wà máa lọ bí ejò. mo gbádùn yín gan kí n ṣe báyìí kí n ṣe èmi ò mọ̀ báyìí gan mọ̀ ń pa ẹ mọ̀ kó tó máa ṣẹlẹ̀ ẹ̀yin ẹ lọ bí tẹ́ sọ ẹ kẹ́ lọ ṣe báyìí kẹ́ lọ ṣe báyìí kẹ́ ṣe ẹ bẹ́ẹ̀ ń kú tẹ́ ń ga bẹ́ẹ̀ kí n kàn ṣe báyìí ẹ lọ ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fúnra yín ṣe ti gbọ́. àwọn wòlíì ìrọ́ṣẹ́ máa ṣe ni ìran nínú ni wọ́n pè kọ́ lọ́hùn pè wọ́n á máa ṣe bẹ́ẹ̀ wọ́n á fi yọ̀ sí kó lè dùn. àti ọ̀pẹ́ bẹ́ẹ̀ lọ ṣe fúnra yín ẹgẹ́ ti sọ pé bẹ́ẹ̀ lọ ṣe fúnra yín bẹ́ẹ̀ ń ṣe máa ṣe bẹ́ẹ̀ ẹ̀yin lẹ máa sọ fún mi ni. wọ́n ṣe pé mò ń bínú mo kàn ń ṣàlàyé fún yín ni. iṣẹ́ tẹ́lẹ̀ gbé fún mi nìyẹn kémi lọ ni mo fi fake pastor ẹ mọ̀ pé mo lè ṣe lẹ́ṣẹ̀ ṣe kí ni lẹ́ṣẹ̀ tọ̀ mí wá kò dẹ̀ sí nǹkan tó máa ń di ẹ̀ náà jówó lọ. mi náà mọ̀ bí aṣọ kàdúkàdù gbọ́fẹ̀ kí ló ní. ná yín lówó rárá ó sì máa ná yín bíi 30 b. pàkó. èlò lọ jẹ́ bẹ́ẹ̀. ẹ má bínú gba ìpẹ́ ilẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ mi bíi 30,000 naira ló máa ná yín. 30,000 ṣé mo kọ́ ilé apààyàn ni 30 bíìlì 10,000 mo máa fún ẹgbẹ̀rún mẹ́wàá ẹ̀ẹ̀mejì mo máa mú kó máa kọ́kọ́ fún ọ lẹ́gbẹ̀rún márùn-ún kó bá parí sẹ́ máa fún ọ lẹ́gbẹ̀rún márùn-ún kù. ẹ ní kí lọ pààyàn. èmi náà lọ pààyàn tẹ́lẹ̀ ẹ wo bí báyìí ẹ sọ̀rọ̀ báyìí ẹ kò jẹ́ ká kàn tiẹ̀ fi ṣírò ara yín wò for example pé kéèyàn kọ́kọ́ tiẹ̀ kú fún yín kò yé yín pé ok ẹ fẹ́ ra aṣọ tẹ́ fẹ́ fi sìnkú ẹ fẹ́ ra báyìí tó fẹ́ mú dálẹ́jọ́ tó ń ṣe prayer fókù ṣé èlò ló fẹ́ kú lẹ́nu 10,000 ẹ wá 10,000 bá wo kéré o. ọ̀rọ̀ sọ́ọ̀tì kù ọ̀fẹ́ ní èsì sọ ní máa kúkò mi ọ̀rọ̀ kúkọ̀ ni mo ń bọ̀ sọ. ẹ yọ ní kú fún yín bọ̀ tẹ̀yìn náà yọ owó sùtánà ẹ yọ owó bíbélì kí n tó ra sàrà kí n tó ra bíbélì ẹ yọ kó nu ẹwọ́ tẹ̀ ń sọ yẹn. àbọ̀ wá sùtánà. ẹ̀mí mi wá sùtánà ẹ̀mí àwọn àgbà lọ́wọ́ yín irọ́ màá rọ́ màmá má yẹ ká pariwo 30 bay. wo ẹgbẹ̀rún mẹ́wàá mo máa ti kó 10,000 mo máa gbẹgbẹ̀rún márùn-ún kú ọ ní ìsìn bó o bá parí iṣẹ́ máa fún ọ lẹ́gbẹ̀rún márùn-ún kú níbi ilé ìkọ́lá apààyàn ìgbónógún 30 bẹ́ẹ̀lì 30 bẹ́ẹ̀lì ọ̀tẹ̀rún mọ́ ibẹ̀ ni kò débẹ̀ kó san ojú rẹ̀ torí. ẹ farabalẹ̀ ṣe lè dá ṣe ni ẹlẹ́ni kí n lọ pààyàn ṣé kò ju kí n pààyàn lọ ní ṣé kí n fẹ́ pásáyé ni. ìlú ẹni wà lẹ́ báyìí. máa mẹ́gbẹ̀rún márùn-ún kú bá bó o bá parí iṣẹ́ máa mẹ́gbẹ̀rún márùn-ún kú. ẹ dẹ̀ lẹ́ máa fún mi sùtánà. ṣé bó tún ti kí mọ̀ mú wa àwọn dà máa mú pọ̀ máa mú sùtánà. ẹ máa mú sùtánà wa. máa ṣe ibi iṣẹ́. tó bá yẹ yáyé sí ni tó bá yẹ pé nẹ́ẹ̀sì ẹ̀ náà lẹ́ láì gbẹ irọ́ o kíákíá báyìí ni. bó ṣe ka ẹ. bẹ́ẹ̀ni ẹ lè mú wálé ni ẹ máa gbà lọ́wọ́ rẹ báyìí ẹ ó tẹ̀lé wà lẹ́tẹ̀lẹ́ lọ. lọ́dọ̀ yín. bẹ́ẹ̀ni. iná mọ́rí rẹ̀. a ṣiṣẹ́ fún yẹn ẹ̀rọ abẹ́ yìí gan.
ìyá tí n bá gbọ́ yín yé dáadáa ẹni ẹ fẹ́ kí ọmọ yín kó mọ pàṣẹ fún ọkọ rẹ̀ kó sì mọ gbọ́ sílẹ̀ èyí ń kéré. ẹ rí ilé ayé ara gbé láyé o pàápàá jùlọ àwọn ọmọkùnrin ọ̀rọ̀ àǹtánìsì ọ̀rọ̀ ní ìgbọ̀wọ́ kan ẹ̀jìká báyìí ní ẹ̀rà kọ́yìn ọ̀bà tètè ran ọmú báyìí atẹ́gùn àkàngbìn akànrìn bọ́ ni mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣe kọjá bí ọmọ mi náà máa darí ayé rẹ̀ ọmọ mi náà máa ṣe báyìí kọ́ mi báyìí kó jókòó báyìí kó jókòó síbẹ̀ kọ́ báyìí kó sùn báyìí kó sùn síbẹ̀ mo ṣe fẹ́ rè mí. ẹ wo kẹ́ ẹ tó kú òníyà yín ń fún yín ní kinní kan kinní tí mo sì ń sọ àtàkèrè ni ìyọ́dún mo jogún ẹ̀ lọ́wọ́ àwọn bàbá mi ni ń fún yín ṣùgbọ́n èèwọ̀ kan wà ń di ẹ̀ ọmọ yín ò gbọ́dọ̀ fi kinní kò gbọ́dọ̀ fi ṣépè fún yàn torí ẹni tó bá fi ṣépè fún ó ń tọ̀ wọ́n rìn wọgbó lọ ni. bí tiẹ̀ nídìí èpè kọ́mọ̀ bá ti ń fi kinní ní ìsọ̀rọ̀ ó fi ń sọ̀rọ̀ sọ́kọ rẹ̀ bó bá ti gbọ́ sí lẹ́nu kí ló fẹ́ pèsè ẹ̀ nídìí èpè. tó bá ti rí bẹ́ẹ̀ ẹ ká lọ ẹ wá lọ gbà. ẹ ṣé bàbá ẹ kárí. ẹ ṣé o. Mami ta ló ń rìn ní gbogbo iṣẹ́ tẹ̀lé jẹ́ ìtòdí ọ̀dọ́ mi ò rìn jẹ́tẹ̀ jẹ́ yìí náà mi ò rìn iṣẹ́ yìí. Torí tèmi kọ́ o torí tèmi kọ́ ṣe á fẹ́ gbọ́ gbogbo ara àtẹ̀ṣẹ́ lọ́wọ́ ìpín pé ọba já sásọ o because bí mo ṣe wà yìí o èmi o mi ò ní fẹ́ ọmọkùnrin yìí. Yes now mi ní ẹ̀kọ́ pé ìdílé bí ọmọ ṣe tó sì má dọ̀dọ̀ sí ọmọ wọn fi gúnlẹ̀ pé torí ẹ̀ lọ ṣe iléyàwó àbí tí ọmọ máa wò pé ẹ̀rọ I can't meet ẹ̀ ẹ̀sìn yìí ọkọ̀ jẹ́ kó ní ìwọ ọ̀ka lẹ́nu jẹ́ kíkà tó ní ó bá wù wọ́n. Wo mi ò fẹ́ o mi ò fẹ́. ẹgbẹ́ màmá ṣe mí o bó tilẹ̀ wù kó kẹ́rẹ́ tọ́ ẹ dákun kẹ́yà àgọ̀ fún kí gbìyànjú má lọ mú bí dání ẹ má ṣe sọ ẹkún lẹ́rìn o ìwàkiwà ọmọ ayẹlé ayé ajá ń sáré ènìyàn olùrọ̀ ìgbésẹ̀ tẹ̀ dábàá bẹ̀rẹ̀ sáyé àmọ́ Bánkẹ́ ti sùn sọ mọ̀ wípé mo tàn mọ́ ọmọ mi lọ ojú mi dọ̀wọ́ ẹ̀ o ojú kẹfà ojú kẹrẹ ló mú lè kó yìí o ó sì mọ̀ pé kó yẹn ìran bàbá mi kò débẹ̀ rí o. ẹ̀wọ̀n mọ́ mi mo fẹ́ kẹ́ fọkàn balẹ̀ ṣẹ́rí Khadija bó ṣe wà ọ̀rẹ́ mi ọmọ ìyá mi ni kò sí wàhálà nǹkan tẹ́mi kàn fẹ́ ni pé kẹ́ máa fàdúrà ràn wá lọ́wọ́ kó kó èrè èkó kó kó wá sílé. lágbára Ọlọ́run Khadija kéré èkó a kò wálé. ọ̀rẹ́ mi ṣé yẹn ní pé èmi náà ń lọ èkó owó ìjèlè màámi èmi náà ti ń lo èkó nìyẹn mo mọ̀ pé èkó tí mo lọ yẹn mo máa kéré òkò délé mi sẹ́ẹ̀ tó bá ń ka olóríire èèyàn lẹ́kọ̀ọ́ àìmí gan-an mo gbọ́dọ̀ tọ́ka mi ṣáà ni gbà fún mi. bó ṣe máa rí nìyẹn Khadija màámi máa rántí ọmọ tó ń ṣe o rántí ọmọ tó ń ṣe o èkó pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n ń ṣe lẹ́kọ̀ọ́ bí mo ṣe ń gbọ́ o n ò débẹ̀ rí o ó mọ̀ tẹ̀ jẹ́jẹ́ ibi ọ̀rẹ́ rẹ bá gbẹ́sẹ̀ sí ibẹ̀ náà ni kí wọn náà gbẹ́sẹ̀ rẹ sí wọ́n gbẹ́sẹ̀ kọjá ọ̀rẹ́ rẹ o dákun Khadija. ẹ̀wọ̀n mọ́ mi mo fẹ́ kẹ́ fi ọkàn balẹ̀ kò sí wàhálà lágbára Ọlọ́run gbogbo ìgbésẹ̀ màá máa mọ́nítọ̀ kò dẹ̀ ní sábúrú lágbára Ọlọ́run ire ló máa bá padà wá sílé lágbára Ọlọ́run. òun lè ti gbọ́ lẹ́nu ẹ̀yẹn o wípé mo máa kó èrè oko máa kó délé. bẹ́ẹ̀ni. màámi ṣé pé mi náà lè darí èkó pé mi náà tiẹ̀ lè fẹsẹ̀ mi sọ pé mo fẹ́ tẹ èkó àbí òṣèkó náà láti ń wò lọ́ọ̀kan tí mò ń wò yẹn. bọ́dá sàmọ́ ń dùn olórí ibú níjọ́ tí wọ́n ń lọ yẹn ṣe bí mo sọ pé kọ́ mú mi dẹ́kọ̀ wọ́n ní kí n sì dúró náà kí n sì ní sùúrù àṣírí tèmi náà gbẹ́rẹ́ ló máa wọlé wá bá mi. màámi inú mi dùn ìbá ń dúpẹ́ lọ́wọ́ rẹ mi kó ṣe é ṣẹ́túrì ìkànnà yìí níṣẹ́ tó dé inú ìlú yìí wọ́n ti ní kóun tún gbé mi lọ ṣe kánná wọ́n tún ti ṣe kánná fún mi àmì ṣe bẹ́ẹ̀ rí lórí olùgbé torí kóun fẹ́ káwọn èèyàn rí mi nídìí pé ọmọ oko ni mí bíbí òun wá mú mi látòkù òun ló ń ṣe ní kóun ṣe lé fún mi pé tó bá ti rí mi wọ́n máa rò pé bóyá èmi náà Èkó ni wọ́n bí mi sí wọ́n nítorí pé gbogbo èèyàn tó wà lẹ́kọ̀ọ́ ló máa sọ pé ọmọ Èkó ni mí ọmọ Èkó ni mí ọmọ Èkó ni mí tèmi náà bá ti sọ kémi náà ní ọmọ Èkó ni mí. agbára Ọlọ́run bí ó ṣe rí nù ọ lè kó lọ sóríire ọ̀rọ̀ kọbọgìnì ọkọ̀ lélẹ́kọ̀ọ́ tèmi náà mọ̀ gbé bẹ́ẹ̀ tó mú mi lé Èkó tí mo gbé kó yóò sì dára fún gbogbo wa. ọkàn ò ní ṣe yín máa ń ṣe ká máa lọ nìyẹn o. pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí ṣe mọ́ ṣe nù o torí ẹ̀sọ̀ tí a fi tẹ́ tí mo lọ sẹ́kọ̀ọ́ lọ Khadija dàpọ̀ dà fún yín o ẹ máa lọ rí o ẹ máa bọ̀ rí o ká máa tún ṣe fún yín o. ọ̀rọ̀
wọ́n ti lọ. wọ́n ti lọ kẹ̀. ọ̀rọ̀ náà ni mi kọ́ kí n wá ṣàdúrà òun lé. mo ti ṣàdúrà fún un. ẹ ò fọ kádùrà iye gbà ó yẹ kádùrà ìbánẹ̀ kó lè gbà lórú ọmọ. akúkú dúró pẹ́ máa tó dénà àárín yín. ẹ burú ọlọ́run àjọ lọ rí kan bọ̀ rí kan kéré oko kan kó wálé. ṣé wo ṣàlàyé kan kó má ṣe jẹjẹ lẹ́kọ̀ọ́ torí èkó wọ́n gbàgbẹ̀rẹ̀ rònìyàn o. kò ṣàlàyé wọn. mo sọ fún. kò ṣàlàyé wọn. mo fa etí ẹ̀ báyìí mo ní Kádíjà n ò lẹ́bí lẹ́kọ̀ọ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọwọ́ rẹ o. ètí rẹ̀ ní èrè mi náà fẹ́ wá fà kò lè gbọ́ ọ̀rọ̀ dáadáa. mo ti fa etí fún un. mo dẹ́ gbọ́ ọ̀rẹ́ rẹ̀ náà kẹ́ sọ̀rọ̀. mo ti gbàdúrà fún un. ọlọ́run àjọ ọ̀hún dá. tó eburu ẹ̀dẹ̀ bá kí gómìnà wọn náà wọ́n o. àbí o. eburu o. tọ́jú mi ọmọ atọ́jú wọ náà o ọmọ mi ròyìn rẹ o ó ròyìn ó ròyìn náà sí ilé ọ̀rẹ́ ara yìí agbára lọ́mọ náà ábísòkò àbíwá ni. inú mi dùn pé mo fojú kan ilé mi torí òun náà ti máa ń ròyìn àmọ́ mo wá fẹ́ kẹ̀kẹ́ bá mi bẹ̀rẹ̀ ó máa ń pariwo pé òun ò lè tẹ̀lé mi lọ́lé o òun ò lè fẹ́ mi o nítorí ìyàwó tó wà lé mi o ọlọ́run dẹ̀ ti gbé ṣe ẹ̀dí báyìí ọlọ́run ti yà mí yéṣù ìyẹn ti kó agárẹ̀ lọ kó dẹ̀ máa bọ̀ ń lé àdágbé àdáfà ni mo ṣe é sí máa bọ̀ káàdẹ̀jọ́ máa kó pa báyìí onírọ́ ó lẹ̀ nígbà kódà yẹ kí n wá mójú ajé kò ní sọ bóyá ọmọ wa gbà àbí wọn ò ní gbà àjọ wọn. ṣé bó ṣe rí sí ọ̀rẹ́ yìí èkùrọ́ ọ̀tọ̀ ni sórí ọmọ mi èsì ọmọkọ́mọ èsì ìṣèyàwó sára èsì ọmọ orin nìkan àbírí orí nírè ọmọ burúkú èmi ni mo wí sí lọ́ọ̀tọ́ bí mẹ́ fọwọ́ sí àmọ́ ní kò rí tàbí dè mo ti fọwọ́ sí mo ti fẹsẹ̀ sí mo ti kí gbogbo ara bọ̀. Mami, bẹ́ẹ̀ ni sọ pé. Àwọn náà bí ó mú mẹ́fọwọ́ sí tẹ́lẹ̀ àbí àmọ́ ní ìsìn mo ti kí gbogbo ara bọ̀ àbí. Mo ti kí gbogbo ara bọ̀ sórí ẹ máa bọ́kùnrin àdúró ẹ máa bóbìnrin àbíyè ẹ ní rí ìdààmú ẹ ní rí wàhálà ẹ ọmọ sí ẹ kàn fi bẹ́ẹ̀ bímọ lọ́pọ̀ mọ́ ni kẹ́ bá ti lé ní ìbejì lẹ́ẹ̀mẹsàn. Déédéé ara ló ṣe owó àti máa bó ṣe wù mí bí kó máa tẹ̀lé mi lọ báyìí. sọ̀rọ̀ ọmọ mi ó wè é ṣe ìyàwó sàrà àbí èsì ìsọmọ burúkú méjìmọ́ lọ́pọ̀ mélòó mo bí mo fi ń dán ọ lójú ọ̀bọ̀n sẹ́rìn níwọ̀n bá fi máa dé níwòye ọ̀la sílé rẹ̀ wà àti báyàwó rẹ̀ àbí kí ni. sísá mi ló tẹ̀lé lọ tẹ́ bá sí lọ. àbúrò wa fi yé ẹni wà tẹ̀lé. mo dá lóhùn ó yá máa pọ ọmọ ọlọ́mọ ránṣẹ́. ṣé tí wọ́n yàn ṣe wọ́n jẹun torí tí ẹ̀ ń ṣe bẹ̀. kẹrí eléyìí nìkan ó ti tó lóúnjẹ fún mi mo ti yó mo ti parí báyìí mo ti yó mo ti wà ókè. bó ṣe wá ókè. Very fine. ẹ jọ nítorí tí Ọlọ́run fún náà bá bẹ̀ yìí ẹ jẹ́ kí ìyàwó yìí kó padà wọlé ẹ jọ nítorí tí Ọlọ́run ẹ jọ ẹ bá mi wọlé Ọlọ́run kí bá mi wọ ọmọ lára ojoojúmọ́ ló fi ń sunkún láàrọ̀ lọ́sàn-án lálẹ́. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí náà kò ń ṣe àjòjì òun náà mo dẹ̀ ti jẹ́ kó mọ̀ mo ti ṣàlàyé gbogbo ẹ̀ fún un. Béèyàn bá tó kọ tí ikún sọ̀rọ̀ táwọn èèyàn sọ á dàbí pé orí èèyàn gan ni ò pé nígbà tó wọn náà má jẹ́ kéèyàn ṣe àgbákò yìí ní kéèyàn owó sunsun náà tí mo fọwọ́ ara mi tí mo lọ gbé àgbákò níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ilé mi kí wọ́n á gbé nílé wọ́n ti jẹ́ kí n mọ̀ pé egun ilé egun lélẹ̀ mo dẹ̀ ti sọ fún un tó kó ní kálukú rọra máa bá tiẹ̀ lọ bẹ́ẹ̀ náà dẹ̀ ilé máa ń gbóná mọ́yàn lára ni tó bá bẹ̀rẹ̀ wàhálà tó mo dẹ̀ ti wá padà rí pé ó dà pé egun ilé egun ni lóòótọ́ àmọ́ ẹ̀yin tẹ̀ wọ́n bá bẹ̀bẹ̀ yìí lẹ́yìn náà bá rò pé nǹkan gidi ni mọ ẹlẹ́gbọ̀n àbábúrò ẹ wá wò pé kó gbé egun ilé egun nírú ẹ̀hún yìí wà ní òkè o bóyá àmọ́ tí kò bá ti ẹjọ́ kó ní kálukú rọra máa lọ́wọ́. I believe àwọn fake prophet ni ẹ irọ́ ló pọ̀ jù nínú wọn bíbí inú I love you so much. lọ́ọ̀fù ni àgbákò jẹ máa ń ṣe ni àgbákò náà lọ́ọ̀fù náà ni wọ́n wá kiri and then gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí náà ẹ wò ẹ pa ògbóró mọ́ ẹ kó òbọ́mọ yẹ ọmọ yẹn ti rìn ọjà
ìyàwó tuntun ti wọlé Ọlọ́run ti jíǹkẹ́ tí nǹkan dẹ̀ ti ń lọ bó ṣe jẹ́ kó lọ so kéèyàn yé dára ẹ̀ láàmú. àwọn kó ojú òsíjọ́ wo ni ìyàwó tuntun ti wọlé ṣé bó ṣe máa fẹ́ àwọn nìyẹn àwọn ẹ bá wa ṣe rẹ pa. ẹni ò fi nǹkan tí ò dá ṣeré rẹ máa fi. darling babe come now àwọn àlejò ń bèrè ẹni wọ́n fẹ́ kí ẹ. wọ́n fẹ́ kí ẹ. wọn ò gbà mí gbọ́ngbà tí mo sọ wọn nìkan jẹ́ kí n pè é kó kúkú wá yọjú sí wọn. ẹ wo kò sí pẹ́ jù ọ̀rẹ́ mi sì lè wọlé ilé ní ilé ẹ̀ wọ́n jọ máa kọ́ ọmọ olùbọ́ ni. wọ́n lè kọ́ ọmọ olùbọ́ ń bì ẹ̀rọ wọn lọ next flat àbí next street èèyàn lè kọ́ ọmọ olùbọ́ ń gbogbo bẹ́yẹn bóyá kó bá mi wá nǹkan tútù fún wọn. àti ẹjọ àti ṣe ẹ mind bí a drink àbí olóúnjẹ ẹ bá kó jẹrẹ fẹ́ jẹ. ìgbàdé mind ò lájẹ òtútù. ẹlẹ́dà ni a fi àjẹ ọmọkùnrin òbí àjẹ ní báyìí lọ kíkà ní ọmọkùnrin yìí ọlọ́wọ́ mi àjẹ òbí àjẹ ní ọlọ́wọ́ ajá. ṣé kàn mo bá yín sálẹ̀ ni wọ́n mú kóòkì tútù bá yín sálẹ̀. wọ́n fi tó wá sí ilé tútù wá pè wọ́n. wọ́n máa jẹ sí ẹ̀bá kú. kó yé wọn ní àlẹ́yìn àríwú lọ́wọ́ tí ẹlẹ́ tí kò tó lọ pàpà kó wọlé. ọjọ́ wọn nǹkan tó tutù ọdún tutù tó tutù. wọ́n mọ̀ pé tútù ó ní pamọ́ tútù ó ti di blọọkù sínú ni. Kẹ́mi láàárọ̀ tí máa ń sọ òun ló jókòó ẹ̀ ẹ̀wọ́n ìgbàgbébó ìṣẹ̀lẹ̀ ọ̀ tó bá ń gbọ́ ìfẹ́ ọ̀tọ̀ owó ọ̀tọ̀ ìfẹ́ ló jókòó ẹ̀ ẹ̀wọ́n mi jọ tó lọ lọ́jọ́. o tiẹ̀ sí rọ́nù nǹkan tó sọ̀rọ̀ nǹkan tó kọ̀ọ̀kan tó ń ṣe mí kàyéfì ojú wípé báwo lèèyàn ṣe máa fẹ́ràn ọmọ tó fàìn báyìí tó máa tún máa fi yà jẹ́ ọmọ tó bá jẹ́ pé sáìdì alóhùn yẹn dáhà ti wá ni àwọn ọmọ àti pa ọ̀bọ yẹn o because I'm not joking àwọn boys wọ́n ti wá from nowhere wọ́n ti yìn mọ́ because ó wà pẹ̀lú ọmọ tó fàìn báyìí àwọn èèyàn sì ń bínú wọ́n fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ó wá tún wá rí kó wá wà lọ́wọ́ ẹ̀ ó tún wá maltreat ẹ̀ ó jẹ́ kó wà bí òun gbà nínú jẹ́ ẹlẹ́mi kò máa bínú pé this guy doesn't know the value pa wọ́n dẹ̀ máa yẹ wọ́n. just like that. wọ́n pa àìmọ̀ irú wọn that is to say tó bá wà pẹ̀lú ọmọ tó fàìn tó wà okay báyìí ẹ̀tọ́ ẹ̀ ni it is your right civic duty láti tọ́jú ẹ̀ tó bá ti ṣe anything wrong it's a criminal offence. no obi dẹ nǹkan tí mo kàn máa sọ fún wọn ni pé o ti bọ́nú ayé èmi tó wà pẹ̀lú yìí I will take care of you and I make you happy nǹkan tó máa ní láti ṣe fún mi ojú pé whatever tó bá jẹ́ nǹkan tó ń bá ẹ̀rù jẹ́ your past keep it where it belong that's your past èmi tó wà pẹ̀lú I will make you happy by the way there níbo lẹ́ ń lọ lálẹ́. ibo la fẹ́ lọ àmọ́ bí táwọn lọ lálẹ́ yìí. mo bí tẹ́ lọ. Okay, let's do this way. Let's start by having fun. Let's look for one of the best clubs. Kawajayi. Kẹ́mi, ó dé sọ̀rọ̀ now. Sọ̀rọ̀ now. No, kò ní láti sọ̀rọ̀. Ó ṣùgbọ́n báyìí, wá ṣe é. Súnmọ́ mi kí n rò wá. Wọ́n ló ní kún ẹ̀, come on now. No, máa tọ́jú ẹ̀. Ó tún ọ̀dẹ̀ náà lọ. Mo ń mọ̀, wọ́n padà pé máa tọ́jú ẹ̀. Lálẹ́ ọmọ àgbà. Ẹ̀yin gẹ̀ẹ́sì, báwo lẹ ṣe mu ọtí báyìí? Ẹ kàn lu ọtí, ẹ mu ọtí, ẹ ṣe fàájì sí mi lọ́rùn, ẹ ti ń dán ojú. What's happening? Ok, mo ti mọ̀ kó tó máa ṣẹlẹ̀. Tó bá ti di alẹ́, we'll start another round of fàájì and lọ sí Elégùṣì. Wow! Elégùṣì spender, ṣáná wọlé oṣù máa jẹ́. Exactly. Ṣé ìwọ mu 100% bar? Mo mọ̀ gidi. Màá gbé iṣẹ́ ayé tí wọ́n ṣe létí omi, màá gbé iṣẹ́ lálẹ́. And I will make sure that you guys have fun. Ayé gangan nìyẹn. Ayé fọ́rìn yìí ló kà. But èmi ò tí gbà pé mi ń jayé báyìí. Láti bá kan rí nǹkan kan tó ta yẹ́rìyẹ́rì lẹ́nu pé kan fún. Àyà ń rìn mí pẹ̀lú gbólé tèmi kan mọ̀. Bá mi wé ẹran dédé. Láwọn olú ní kán gbé gízáàdì wá fún. Tó bá jẹ́ ẹja lásán ni kán ṣe wọlé fún un. Ṣé òun mọ ẹni tó jókòó yìí ni? Láwọn olú big man ló jókòó yìí náà. Ipò owó ló ń wò yìí o babe. As a matter of fact, èmi kan ni màá tún wá control. Kó má ròyà mò ń ṣe àròyìn. Wo fún rẹ̀ báyìí, kò fẹnu ara rẹ̀ báyìí, kò fi pè méje.
control wọn kó sọ nǹkan tó bá fẹ́ ṣé ọmọ epo ni àbí tàìrò owó rà bí láwọn lọ bí gbé bó ṣe wà lẹ̀ bí gbòòrò bó ṣe àgbàgbé bó ṣe ṣẹlẹ̀ o. kí ló ń ṣe kẹ́mi ṣé fẹ́ dànù ni. ọtí mélòó ni bèbí mu tó lè fi dànù báyìí. eléyìí wà ọ̀gá eléyìí ti fáìn gan ni. ohun kan tó máa ṣẹlẹ̀ kó má dà ní kó bóyá máa ṣe rẹ̀ léṣe téèyàn bá ti yó báyìí the best thing ni pé kéèyàn lọ fi síbi tó máa sùn kárẹ̀ lè wálẹ̀ bóyá kí mi lọ gba yàrá mi kóun sùn tó bá ti jí I will move from there. èmi ni mo ti. ọmọ òtẹ́lẹ̀ léyìí a ṣe ń kọ́ lọ́tì mu ni èmi láyé mi. téèpù yìí lásán kò tó mi parẹ́ mo lè mú kírètì 20. ẹ bá mi ṣe ọrí ẹ bá mi ṣe ọmọ bẹ̀ ṣí bá mi gbé kinní sílẹ̀ jáde má bọ̀ tí ṣé bá mi ṣe kí ẹ ṣe gbọ́jọ. má bọ̀ tí jẹ́ pẹ̀lú ìjẹ́ rọra ọtí ló dẹ̀ ó ti wà nínú ìgbà tó ṣe wà yìí. má dànù jọjọ kẹmọ ẹmọ lísì láàánú I trust you. má disappoint fáǹkọ̀ ẹ̀ má wọ̀ ọ́ kókó bá rìn kó wọ́. má disappoint sí ẹ. ọ̀rọ̀ ìjọ lè tàn fún mi ṣàánú mi ṣé mo rí ìṣó ohun ó lóore mi wá kan náà ọ̀bọ̀ tó jókòó délé kan nìkan ń wo ti ẹ̀ wọn náà ó láìkí. òun tá ṣe wẹ́ ṣọpẹ́ tiẹ̀ farabalẹ̀ ṣorí lálú tó dé yìí ó sáré wá ni ọmọ bàbá aláyé mẹ́rin ni mò ń dóde lórí tébù yìí farabalẹ̀ ó dẹ̀ nìkan nu wọn tó bá ń gbọ́ fáìtà ìjẹ́dẹ̀ tó kọlà ìlà owó ni o tó bá ń gbọ́ 50 by 120 ó máa tún fún ẹni wọn nìkan farabalẹ̀ ìwọ́n tó lẹ̀ pa ẹ̀ tóun fáìtà bá tẹ̀ wọ́n á tó mi báyìí ni. o á tún ayé ẹ̀ ṣe farabalẹ̀ tó bá ń gbé AK money àwọn onílẹ̀ ní jẹ̀dẹ̀. kí ló ṣe tó ń ké sọ̀rọ̀ máa kí ló tó ń ké anyway mo mọ̀ wá tó máa jẹ́ kó máa ké ó dẹ̀ máa dùn lẹ́yìn torí ìgbà tí mo gbé ẹ wọnú lé síbi ká máa sùn mo gbìyànjú àti bá fọ ọkùnrin I stayed on my own àmọ́ wọn fúnra ẹ ló ń fà mí yeah but fine ó lè ti wà tipsy but mo gbogbo ọ̀rọ̀ kan mi ní pé nǹkan tó ń wọ̀ ẹ̀yìn àtìgbà tá a ti fẹ́ra wa nǹkan kan tí ì ṣẹlẹ̀ láàrin wa ó yá you are seeing this as an ample opportunity fún àmì èjì láti ní nǹkan púpọ̀ and we both enjoyed it. It was more or less like a mutual consent. I come to her the way I don't like this. I'm sorry, right? But whatever the case may be, show borrow me. Please. I want to promise to tell her. Mo fẹ́ kó rí ní rí pé ọkọ̀ bẹ́ẹ̀ sùn lásán àbí ó ní nǹkan tí mo ní lọ́kàn tó yàtọ̀ sí nǹkan tó dáa. Ká tó kúrò gbé máa rí pé mo fún ẹ ní check of 200,000 naira kọ́kọ́ gbà yín náà to start with, and then if there is any other thing tó bá rò pé mo ti sọ pé fẹ́ ṣe ọ̀tọ̀ rò pé yẹ kí n ṣe fún ẹ máa mú wálé ẹ̀ kankan. Let's start taking them one after the other. Is that okay? Nítorí pé I have a plain mind. Mo nífẹ̀ẹ́. Mo like ìgbà tí mo ti rí ẹ. Ó dẹ̀ àwọn mílíọ̀nù gbé. So there is no reason for me láti ṣe pé máa treat ẹ. Ká ní mọ̀ pé I don't know. Mi ìfẹ́ bìlì fún àbàtà ṣe yẹn ló ń jẹ́ kó máa kíṣà but whatever the case may be, I'm so sorry. Walk there, come closer. Come. I'm so sorry. Ó yẹ jẹ́ ká gbàdúrà. Jehovah, Jésù Kristi, Michael mímọ́, ọba tó pọ̀ nípa àti agbára, Olúwa gbọpẹ́ wa. A dúpẹ́ lórí ìdílé yìí, ẹ gbọ́ ọpẹ́ wa. Olúwa, a dúpẹ́ tó gbogbo tẹ̀yin ti ṣàkótú ní gbérí mọ́, ẹ gbà ọpẹ́ wa. Olúwa, gbogbo ìkọ̀kọ̀ náà, a dúpẹ́ tó dúpẹ́ ti ṣe. Olúwa, ẹ gbọ́ ọpẹ́ wa. Jésù Kristi, Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Alàgbà, ẹ fi hallelujah mẹ́ta, ẹ fi yìn Olúwa lógo. Ṣé bí mo ṣe ń gba àdúrà lọ, ẹ̀mí Ọlọ́run jẹ́ kó yé mi wípé ogun tó gbérí ní ìdílé yìí ó ti wọlẹ̀. Ẹ̀mí Ọlọ́run sọ wípé gbogbo ogun náà lòun ti ṣá pátápátá tí ò kù ẹyọ kan.
kò wọ́pọ̀ nínú àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n máa ní àkíyèsí báyìí ṣùgbọ́n mo bá yín dúpẹ́ nítorí pé ẹ̀mí Ọlọ́run fara hàn yín tẹ́ fi gbérú ìgbésẹ̀ tí ẹ gbé lèmi tẹ́ fi invite wa wá síbí báyìí. Alàgbà bá ṣe wá ń gba àdúrà lọ ẹ̀mí Ọlọ́run jẹ́ kó yé mi wípé òun fẹ́ kẹ́ bá àwọn pàdé fún ọjọ́ 3 pẹ̀lú àwẹ̀ àti àdúrà. Nínú àwẹ̀ àti àdúrà yìí lẹ́yìn ọjọ́ 3 ẹ̀mí Ọlọ́run tún tẹ̀síwájú ó ní nínú ìṣípayá tẹ́ bá sùn lọ́jọ́ 3 yìí lẹ máa ti rí ìbẹ̀rẹ̀ àti òpin ogun tó ń jà yín. Pé kí n gbààwẹ̀ fọjọ́ 3. Ọjọ́ 3. Pẹ̀lú àdúrà. Bẹ́ẹ̀ni. Lẹ́yìn ọjọ́ 3 ọ̀nà ọ̀la. Bẹ́ẹ̀ni. Má ṣe bẹ́ẹ̀. Ọlọ́run tí wọ́n máa sábàá dọ̀tún. Ọlọ́run kò ní fi yín sílẹ̀ o ẹ̀jọ̀ dáàbòtò ayé ilé ìka o. Thank you very much. Lẹ́yìn ṣorí this time around tó wà àwọn èso tó wà ní àwọn èso wẹ́ẹ́ tí Ọlọ́run dá ní as in tá bá ń sọ̀rọ̀ nípa wọn bẹ́ẹ̀ àwọn ọmọ tó pé wọ́n ń sọ tọ́lọ́run ti rìn tó ti bú omi rin òun làwọn ọmọ tó wà lọ́wọ́ mi lọ́wọ́ àwọn tó gbọ́n wọn ò lè bójú mi jẹ́ ní anywhere ìwọ́n wọn ti Shoprite ṣé o rí pé Shoprite ṣé o láìkẹ́ ni wọ́n bó ṣe ń yí fún wọn yẹn ó yẹ kí wọ́n kó máa yí fún kó máa fọ́ fún ni don't you like her? She's Latin. Chile to me, this is lepashes. Wọ́n mọ̀ ẹ́ táwọn ọmọ tó lẹ́pa ẹ̀ máa ń ṣe. Ó mọ̀ wípé wọn kì í máa ń gbà káwọn wà nsàlẹ̀, wọ́n máa ń dúró lókè ni. Wow! Wo o ti gba tiẹ̀ gan ti ṣeré fún ẹ, ó ṣeré fún ẹ lọ́fẹ̀ẹ́. In that case, àwọn méjì tí mo nílẹ̀ for now ni mo lè mọ̀ wípé for sure wà láìpẹ́ ṣá. Number 1, ó funny. Òun fi mí wé òyìn tẹ. Ṣé o mọ̀ pé tí bá kú, tí bá jí sáyé gan, lẹ́yìn ni mo fẹ́ bá láyà mi. Lẹ́yìn ẹ̀wò mi náà, ó bèbí ẹ̀ náà. Kí ni nǹkan náà? Shoprite, ẹ mọ̀ mo ti máa ń kìlọ̀ fún yín nínú ọgbà. Ó ní kálukú wá ṣe bísínẹ́sì mi báyìí. Bẹ́ẹ̀ ṣe máa ń ta sí ní ẹyẹ aṣọ ara yín dáadáa. Tí ò bá tiẹ̀ ń ṣe kinní gan-an, wọ́n wá rírú èmi báyìí lẹ́ni lẹ́pa sẹ́ẹ̀sì. Wọ́n wá ní màámi làwọn fẹ́ gbé. Tó bá gbé yín kí n wọ́ ẹyin báwo. Ẹ gbogbo ilé ìtẹ̀ sọ yìí kó fáríwò náà kó ti já ṣàmọ̀ yí pé èèyàn kan náà náà ṣàmàmú àbí. Ọlọ́yẹ̀ká àwọn ìfàṣẹ kan ní ṣé kí ni a máa sọ ọ̀tọ̀ láàrin ara ó létò yìí náà lẹ́yìn ó bìlíìfù pé wàá mọ̀ nǹkan tó dáa fún ẹ. So what are your choices lórí mi? Seriously. Lẹ́yẹ̀. Don't worry, I'll sort it out. Ẹ mọ̀ bó ló ṣẹlẹ̀. Bá fẹ́ kí gbórú lé lọ́sìn. Ṣé Lẹ́yẹ̀ ó ti sọ èèyàn tó ń fẹ́ gbé jáde fún mi nínú ẹ̀yin méjèèjì. Tó bá dẹ̀ ti lọ gẹ́lẹ́ báyìí ló ti máa ra gán kan nù yín dání. So màá kọ́ fẹ́ kí excuse wa. Èmi dẹ̀ ní choice Lẹ́yẹ̀. Lẹ́yẹ̀ my babe. Oríṣiríṣi. Wọ́n bá mú yín kí n wọ́. Sọ fún mi, ta ló wá mú náà ní méjèèjì? Funny enough, kò sí ẹni tí Lẹ́yẹ̀ láìpẹ́ náà ní ó mọ̀ ọ́ lọ́ṣẹ̀lẹ̀. Ó dẹ̀ wọ̀n ẹ̀kú gbọ́mọ lọ́rùn ìbáyìí ni. Ṣé wà available? Mi ò wà available o. Mo ti ní appointment ní Abuja lálẹ́ o. So mi ò wà available. Ṣé o ti rábùjá tó pé iṣẹ́ ńlá ni? Iṣẹ́ ńlá ni. Bí o gbọ́dọ̀ stop ẹ̀. Yes. Torí pé mo mọ̀ pé tó máa fi dé gbogbo wọn ló máa kó wálé fún bó ṣe máa ń ṣe nọ́mà yẹn. Mo ti ẹ̀ jẹ́ ilé. Wo Lẹ́yìn mo fẹ́ kó fọkàn ìbàlẹ̀. Ṣé ọmọ tí mo fẹ́ gbé fún ẹ ọmọ ilé láti èékánná ẹsẹ̀ ló ti pọ́n lókè. Mo kò tó bá máa fi rú ọmọ ìhà ó máa definitely like ẹ ní. Hello Kẹ́misọ́lá. What's up babe? Níbo lo wà? Wo máa jáde bọ̀ iṣẹ́ ńlá kan ti wà bí báyìí. Ọlọ́run ṣorí ṣe eléyìí. Tírà ni mo fi fà wọlé. O má bọ̀ wá bá mi bí báyìí. All right there. Take choice.
tí ò bá ní ṣe lẹ́yẹ̀ taste ti wá high gan sí o máa bẹ́ ṣàwọ̀ àìbọ̀. Anything they gone. I'm just telling you. Kí ló ń ṣẹlẹ̀? Sexy. Oh, gorgeous. Na customer be this. Bros, you see the floor. Me, I dey gidi floor. I dey on floor. Well, your money, no. Na soya. Me, I talk business now. How far? Why you looking like this now? Listen, dey. Wow! I know you will surely like her. So, show them one mobile. Multi more no. Hey! This girl, you find like yourself, Abi. No man scatter your eyes for you. Hey, mind yourself. I didn't want you. Mind yourself, oh. No. What do you feel important? Because if I man to me, we should feel important here. Sure, oh. No. Need láti jà. Come on. Do you know one thing, Ashanti? So, bó ṣe ń behave yẹn gangan yẹn, bó ṣe ń display wájú yẹn gangan ló jẹ́ kí n like. You see, bro, stick. Yeah, they so motor business. So, nígbà tó lè ti rí nǹkan tó fẹ́ nìyí, jẹ́ kó wọlé kó lọ pa gbogbo nǹkan. Bro, ẹ dìde mi ò dé kú. So, kí ló fẹ́ fi compliment mi sí? Ashanti, o ní láti lọ sí eré yẹn again now. Ọmọ mi máa ń tẹ̀ sí ẹ, tí bá jù báyìí, pam! 6 zeros ni, tí bá jù kejì, pam! 6 zeros ni. Ṣọwọ́n ètò jẹ́ that's 2M. 2M nínú account rẹ̀. Ṣé kò tó ẹni? This one is raw. Oh yeah, what's the trust? This one is raw. Show me. Emma, no. Hey, brother, no. I don't know pack my team. My team dey inside. Shey no mind. Now go pack my team. Hey, come. Emma go now. Ashanti. Lepa. Ashanti. Báyìí ẹ̀jẹ̀. Máa ṣe bó ṣe ń ṣojú bó ṣe wà yẹn. Father, in the name of Jesus. Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun kábíyèsí kìnìún ẹ̀yà Júdà. I praise you, I give you thanks. Olúwa ẹ ṣamọ̀nà mi. Ẹjọ́ ìrí bá ti ṣe, ẹjọ́ ìrọ̀rùn gbégbá. Ṣọ̀nà mi nírè, ṣamọ̀nà mi. Jésù, Olúwa wa. Amen. Hey, Father, I give you praise, 'cause you deserve all the praise. Kí ni yẹn? And what is wrong with you? Kò dédé dìde láti ojú oorun ṣó lálàá ni kí ló ṣẹlẹ̀? Ara ni ẹ̀kẹ́. Pẹ̀lẹ́. Èmi kọ́. Ìwọ kọ́ ni kí ni wọ́n láyé sí ẹ? Wọ́n mi ni. Yóò mọ̀ kí ló ṣe wọ́n? Àwọn ni wọ́n. Wọ́n ti dé, tó bá ti débẹ̀, bí àwọn wòlíì èké, bí ẹ ṣe máa ṣe, ọ̀sáwọn bí ẹ ṣe máa ṣe. Olúwa rán mi sí yín, ọmọ obìnrin yẹn kò sí ìyàwó yín, wàá máa lọ bí ejò. Mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣe kọjá bí ọmọ mi náà máa darí ayé rẹ̀, ọmọ mi náà máa ṣe báyìí, kọ́mọ̀ báyìí kó jókòó síbẹ̀, wọ́n báyìí kó sùn síbẹ̀, bí mo ṣe fẹ́ rè ní. Olúwa o. Ìwà àti ìyá ẹ̀sìn kan tó báyìí. Pẹ̀lú bí mo ṣe fẹ́ wọ̀n sí ẹ tó. Would you stop that? Something wrong with you. Father. Ọlọ́run ọba o. Inú òkùnkùn ni mo wà látọjọ́ yìí. Ẹ wá wo bí ó padà já sí o. Àní ẹ wá wo bí ó padà já sí o. No. Just calm down. Wetin happen? What's your name? Hey, which kind wahala be this o? Abeg, wetin wan use my name do? Tell me now. Wetin wan use my name do? Okay o, Kemisola. Na be my name. You mean Kemisola? So you buy me? And so what? Kí tí wá lè? Ó yà á lọ́wọ́.
calm down. Jọ ṣé o lè sọ fún mi ìdí tí o fi ṣiṣẹ́ tó ń ṣe? Hey! Which kind of wahala be this? This is why yesterday same question. Yesterday same question. Today again, wetin happen now? Wetin happen now? Shey you wan do business abi you no go? I don't like all this o. I don't like all this question. Wetin happen now? Sure, tí o bá ní dé ọdún ọjọ́, ìwọ kò dá mi lóhùn question. Kí ló sún ẹ́ dídí iṣẹ́ tó ń ṣe? Fẹ́ mọ orí sísan fún ṣiṣẹ́ tí mo ṣe. Ọ̀rọ̀ pọ̀ mo lè kọ́ ọ. Kí ló láì máa mú tẹ̀tí? Kí ló ṣẹlẹ̀? Ó ti dùn jù. Ṣára fún mi lẹ̀ bí mo ṣe wà ṣe mo kọ́ ọ̀dá yìí ní Yorùbá. No, you are not a child. This is a university. You're so boring. Oh, ní mo tí ó kì í ká ti gbé sígá sẹ́gbẹ̀ẹ́ kan. Táwọn ọkùnrin bá bẹ náà, ò ní dá wọn lóhùn àmọ́ bí attitude. No, mo ṣe gbogbo ọkùnrin tó bá bẹ náà ló gbọ́dọ̀ bá ṣe nǹkan. Àwọn míì wà tó máa gbá, àwọn míì wà tó máa gbẹ́ ẹ o. But it doesn't matter. Ní tó bá ti mú ilé ojú ẹ̀ máa ti tí ọmọ wa tí wà sexy a little bit wà fún àwọn wa. Ìbí tí ẹ ṣe tírín o. Yes, now you are boring. Oh, really? Yeah. I can't. Èmi ò lè mú. Ṣé mo pé èmi bá yín wọn gbà yìí? Mo tọ́ parents tèmi tó lè wọ́n kí n wá ṣe. N ní mo face. Ṣé o lè kó tí mo mú yìí? Ó tẹ́ mi lọ́rùn. Please. Ṣáde kí n ra wà lórí owó mi. Ẹyẹ ẹ̀dẹ̀ máa ṣe kí ni ẹ máa fi fún mi. I can't do it. Funny. Okay, try this. Don't worry. Please, please. Step. I don't want. Me in 1 month now. Ṣé fẹ́ kí n bí mi? Just little. When will you slap a guy? You don't understand what kind of rubbish is that? Can't you get it? What the rubbish is that? I can't take it. I don't like it. No, please, can you just excuse me on the floor? No. So, too much again. What does that mean? What do you mean, fair? What's gonna hug me for what? What kind of stupid thing is that? I can't take it. Somebody's trying to be nice to you and you're just playing up. For what? And you're hug, that's what they made. Excuse me, you know, so push them out. You would have been TFG. When you hug me, would have been TFG. Oh, I know it. I don't know this. Only time is rubbish. I swear this girl is so. Mo ṣàlàyé ọ̀rọ̀ ìfún ẹni, mo sọ gbogbo ìfún ẹ, kí ló tún fẹ́ gbọ́? Ṣàlàyé pé kí ni? Ṣiṣẹ́ bí erin, ẹ̀ ń jẹ̀jẹ̀ ìlérí. Ní èyí tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Nítorí pé dídá tí a dá yín, ọmọ ológo ni a dá yín. Ògo yín náà dẹ̀ ṣì wà. Àmọ́ ẹ̀yin lẹ fà á o. Ìdí tí ẹ fi fà á ni wípé ẹ ti gbé igun ilé ìlú sílé. Ẹni tí ẹ fi ṣe aya àkọ́kọ́ fẹ́ yín, igun ilé igun ni. Kí ló kàn mí pẹ̀lú yẹn? Jọ kí ló kàn mí àti wọ́n àti fake prophet yín? Tèmi ní pé kó fún mi ní owó tó máa lọ. Tó bá fẹ́ wàhálà fún mi lówó tó máa lọ. Mi ò fẹ́ wàhálà fún mi lówó tó máa lọ. Ẹ pa ògbóró mọ́, ẹ kó ògbọ́mọ yẹ ọmọ yẹn ti rìn ọjà. Ìyàwó tuntun ti wọlé. Ọlọ́run ti jíǹkẹ́ tí nǹkan dẹ̀ ti ń lọ bó ṣe jẹ́ kó lọ. So kéèyàn yé darẹ̀. Ṣé ti wá rí? Ọkọ tí mo fi ọjọ́ àárọ̀ mi tí mo fi fẹ́. Àwọn èèyàn wọ́n ṣàlù ọgbọ́n àti ète gbogbo ẹ̀ wọ́n ṣàfi gbà lọ́wọ́ mi. Èmi náà wá wò pé tí apá ò bá ṣe é sán a máa ń ka sórí ni. The only solution for me is just to go into this business. Tí kò dé sí ìyá láìjà yẹn kankan tó lè gba iṣẹ́ ìlọ́wọ́ mi. No. O ní láti sọ bẹ́ẹ̀. Though story yẹn wà sádẹ̀. But still, mo fẹ́ bi ẹ́ ní question kan. Mo dẹ̀ fẹ́ jẹ́ kó o sọ fún mi jọjọ ìlọ. Ṣé tó bá rí ọkùnrin tó nífẹ̀ẹ́ tó rẹ̀dí láti fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó sílé, ṣé o máa fi iṣẹ́ tó ń ṣe sílẹ̀? Tó fẹ́ mi tó rẹ́dí àti fẹ́ mi àbí tó ti fẹ́ mi tí mo ti fẹ́ which one? Àwọn òròyìn ṣebí náà tún máa rí ọmọ bó ṣe yán rí ẹ̀mọ́ ló wà nígbà kò sí wà láwọn òbí tó méjì pé mi Auntie. Yes dear.
ọ̀rọ̀ kan ló ń kan mí lómi mo dẹ̀ feel wípé tí n bá fi lọ ẹ máa fún mi ní good advice because ẹ jù mí lọ ẹ dẹ̀ ní experience jù mí lọ nípa ilé ayé ìjẹ́ ó ṣeé ṣe kéèyàn pàdé ọmọbìnrin tó ń mú yàn láti fẹ́ ọmọbìnrin téèyàn máa ń rí lójú àlá ìjẹ́ ó possible kéèyàn pàdé ẹ̀ nílé aṣẹ́wó. ó possible ṣé ó ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni àgbèrè tó kọjá lọ. àti mo rí ilé aṣẹ́wó in fact ó ń ṣiṣẹ́ nílé aṣẹ́wó ṣẹ̀dẹ̀ wá rí kí n tó wá bẹ̀yìn mo ti lọ sọ́dọ̀ àwọn afá mo ti lọ wádìí lẹ́nu mo lọ sọ́dọ̀ lórí mo lọ bẹ̀rẹ̀ the same day nǹkan tó ń sọ fún mi ni wípé kò sí nǹkan tó burú níbẹ̀ tí n bá fẹ́ aṣẹ́wó wípé èmi náà ni máa ní láti change ẹ̀sùn fáàtì láti láìpẹ́ wọ́n á wò wípé pé it is better kí n wá bá yín gẹ́gẹ́ bí aunt kí n bí. lẹ́yìn possible ṣé gbogbo obìnrin tó ń rí nílé aṣẹ́wó káàkiri kò ń ṣe wọn nínú wọn dùn bó ṣe ṣiṣẹ́ aṣẹ́wó bí kò ń ṣe pé condition kan àbí kejì ló gbẹ́ lómi délé aṣẹ́wó kò sẹ́ni tó lù kó máa ṣaṣẹ́wó. as a matter of fact àwọn fact is wey tó jọ ti pastor lọ́lọ́dẹ náà kò tó ń ṣe ọdẹ fàdúrátì ọdẹ change it to your own taste ṣòro náà àṣeyọrí lọ́yà àlọ́ kan náà. tí n bá gbọ́ yín ní àgbọ́yé dáadáa nǹkan tẹ́ ń gbìyànjú láti sọ fún mi kì í fẹ́. why not ó lè fẹ́. kí la fẹ́ fi ìfẹ́ wé fẹ́ tí o lábùlà fẹ́ tí o lábùkù fẹ́ tí o lábàwọ́n o èkùrọ́ lálábàkú ẹ̀wà o ìfẹ́ òótọ́ máa lè yó. kí la fẹ́ fi ìfẹ́ wé fẹ́ tí o lábùlà fẹ́ tí o lábùkù fẹ́ tí o lábàwọ́n o èkùrọ́ lálábàkú ẹ̀wà o ìfẹ́ òótọ́ máa lè yó. kí la fẹ́ fi ìfẹ́ wé fẹ́ tí o lábùlà fẹ́ tí o lábùkù fẹ́ tí o lábàwọ́n o èkùrọ́ lálábàkú ẹ̀wà o ìfẹ́ òótọ́ máa lè yó. kí la fẹ́ fi ìfẹ́ wé fẹ́ tí o lábùlà fẹ́ tí o lábùkù fẹ́ tí o lábàwọ́n o èkùrọ́ lálábàkú ẹ̀wà o ìfẹ́ òótọ́ máa lè yó. kí la fẹ́ fi ìfẹ́ wé fẹ́ tí o lábùlà fẹ́ tí o lábùkù fẹ́ tí o lábàwọ́n o èkùrọ́ lálábàkú. You are welcome to our house. Alálẹ̀ yọ̀ wọ̀ mi. Iṣẹ́ ló ṣe. Iṣẹ́ ni mo ṣe mà. Ojú lọ sọ́jà. Bẹ́ẹ̀ni mà. Ìmọ̀ ṣe rí gẹ́lẹ́ nígbà tí mo pa sí ní. Kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu? Mummy, for now mo ti wà okay because bá ṣe ń bọ̀ mo ti jẹun so mo ti bọ̀. Má sọ yìí fún mi. Ilé ni ilé òun láti jẹun ilé tiwa tó ti gbọ́. Táwà kọjá sí kí ṣèkò lè bá mi dáná. Àǹtí, ẹ má sọ pé ẹ wà òkè. Bọ́ọ̀lù èmi ṣe fẹ́ gbéṣẹ́ mi yọ nínú ilé tẹ́yìn bá sọ pé ẹ wà òkè. Kí lẹ fẹ́ jẹ? Ṣẹ́rí tó bá jẹyán màá bá yín gùn. Tó bá pé sẹ̀wọ̀n tó wọ̀ tó fẹ́lẹ́ dáadáa màá bá yín gùn. Àbámàlà tó fẹ́lẹ́ bí etí màá bá yín gùn. Sípẹ̀gàn àṣẹ̀ṣẹ̀ sí ọbẹ̀ ẹ̀gúsí kan tó ṣe kinní ìsìn tí owó lẹ fẹ́. Àǹtí Táwà, ẹ má wà dá àǹtí lòun tiwọn. Ṣé mo pé àmàlà ni gbogbo wa fẹ́ràn nílé dáadáa? Ẹ̀wẹ̀ yẹn lọ sí kitchen kí ẹ lọ ro àmàlà fún everybody nílé. Kò ń ṣe àǹtí nìkan ọ̀kan ebi ń pa mí mo lè wait láti jẹun. Mo dé tán sí. Ẹ ṣe gan mọ́ mi. I'm very sure. Tí dájú ẹ bá jáde fún wa rẹ̀, láìpẹ́. Àjọ̀jọ̀jọ̀. Ojú gbogbo yín ló gún régé tẹ̀ ẹ̀ rẹ̀ ni.
ṣé kì í ṣe pé ẹ ti gba bribe kí tó dé. Rárá o ẹnìkan kì í parí lẹ́yìn olórí o àwọn tó tẹ̀ ń kẹ́yìn náà tètè ẹ rí pé ọmọ yín gbójú lọ sọ́jà. Rárá o. Lóòótọ́ ni ok sísí mi kí lorúkọ títí ẹ. Kẹ́misọ́lá ni sọ. Olúwa Kẹ́misọ́lá ó jẹ́ máa kẹ́ gbogbo àsìlè láàmì o ẹ̀yin lọmọ yìí jọ ẹ mọ̀ pé mo ṣe rí gẹ́lẹ́ nígbà tí mo wà sí sí nìyẹn. Àwọn dáàdì nǹkan àti mọ́mí. Àlàáfíà ló pípọ̀ jù. Yes, Dad. Actually, this is the pretty dancer I've been telling you about. She's not just pretty in person, but also pretty in attitude. Like seriously, ṣé ibẹ̀ ṣe ń wo Kẹ́misọ́lá yìí, ó ní ìdùnnú tó wọnú ayé mi. Tí ayé mi ti bẹ̀rẹ̀ sí ń dùn. Ó ní obìnrin tó wọnú ayé mi tó dàbí wípé èèyàn fi ṣúgà sínú tíì. Dad, can't you see me? Ẹ rí pé ilé ayé mi ti wà transformed. I'm always happy. Okay. Ọmọ dáadáa ni àbí? Bẹ́ẹ̀ sá. Èmi náà rí bẹ́ẹ̀. Ojú ẹ̀ ti fi hàn pé ó máa wá láti ilé tó dáa. Lẹ́yẹ̀, mo máa lè handle situation lọ. Dad, perfectly. My handle it perfectly. Ẹ̀yẹ coffee, everything damn me. I don't have much to say. But yeah, my feeling is where later on I'll join you. Eh? Okay, darling. You people should have a nice time. You look at this, you will like you. This is Thank you, Daddy. Bye for man. Espresso. Ṣé mi sọ pé tí ọkọ mi bá rí òfin màá láìpẹ́ sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ gbé dáàdú wà láyé. Ṣé wọ́n ń ṣe? Mọ́mí nìkan kọ́ ló láìkì yẹn. Èmi gbọ́ fúnra mi láìkì yẹn and everybody nílé náà láìkì yẹn. So you're welcome to our home. Check it out. Kí ṣe ọkọ fẹ́ mi. Okay, ma. Just feel at home. All right, ma. Let me quickly do the introduction between the two of you. Surely, this is Kẹ́misọ́lá. Okay. Mo fẹ́ kó bẹ̀rẹ̀ sí ń rí as your big six from henceforth. You understand? And Kemi. Àbúrò mi bàjẹ́ o. Yeah, budget. I mean, yeah, budget. So, and at the same time, John, put your coin. Fair can need you. Kebere saying, sure, you can tight come if you job. Hey, mommy, I trust me now. Kí ni problem nínú ilé ìpàpà? Mo sọ pé èèyàn ò lè fẹ́ yàn, kò dédé fẹ́ nìyẹn. Bí ṣe fẹ́ nǹkan mi yẹn kò lè fẹ́. Ẹ sọ fún dáadáa kó lajú ẹ̀ sílẹ̀ kó wá èèyàn gidi tó bá máa fẹ́. Yes, wá èèyàn gidi tó bá máa fẹ́. Ó ò lè fẹ́ ọmọ yẹn. Abba, dáàdì lẹ́yìn. Kí lẹ sọ nígboro ẹnu yìí? Pé kò lè fẹ́ ọmọ yẹn. Àwa là ń pariwo pé kó mú ìyàwó wálé. Ó tún wá mú ìyàwó wálé sí ẹni pé kò lè fẹ́. Ẹ̀ẹ́dẹ̀ sọ reason fún wa. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ayé just age la wa yìí. A lè choose fún ọmọ. Ẹ jẹ́ kó choose fún ra. Kí ló dé? Ẹ rí mi, mo wù yín. Lẹ ṣe fẹ́ mi. Kò sẹ́ tó fẹ́ mi fún yín náà. Ẹ lè wá pariwo kò lè fẹ́. Ẹ̀ẹ́dẹ̀ sọ reason fún wa. Kí ló dé? Dad, láti ìgbà tẹ́ ti bí mi tí mo dẹ̀ gbọ́njú, mi ò fi wípé mo kọ̀rọ̀ sí yín lẹ́nu rí. Tẹ́ bá wá fẹ́ kí n kọ̀rọ̀ sí yín lẹ́nu ní èmi yìí, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, mo fẹ́ kẹ́ ẹ sọ fún mi ìdí gan-an tẹ́kọ̀ fi insist pé mi ò lè fẹ́ ọmọbìnrin yìí. Ẹ kọjá sọ pé mi ò lè fẹ́. Ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi ìdí tí mi fi lè fẹ́ o. Tí ẹ bá ti sọ ìdí yẹn fún mi, Dad, ọmọ tẹ́ sọ pé kí n má fẹ́ òun gangan ni màá fẹ́. Ó ò lè fẹ́. That's just the fact. Ó ò lè fẹ́ ọmọ yẹn. Kì í ṣe inú ilé ìlú máa gbọ́ ọmọ yẹn wá. Báyìí ní ṣe máa ṣe nǹkan mi kò yí padà o. Fáàtì lẹ́gbọ́n lẹ́nu ńlá. Bí iṣẹ́ fẹ́ ṣe nǹkan mi kò yí padà. And as long as tí bá sì jẹun lórí inú ilé yìí, kò lè gbọ́ ọmọ yẹn wá o. Tó bá gbé wá, wàá rí problem. Wàá rí other side mi. Ilé máa yí padà o. Ẹnu ẹ̀ lápò sí. Ó máa yí padà. Ẹnu ẹ̀ lápò sí. Ẹ lè fẹ́ ọkọ wọn. Ẹ jẹ́ kó fẹ́ choice ẹ̀ ṣe ti gbọ́. Mom, ṣe rí ní ayé àtijọ́ ni àwọn òbí ti máa ń dictate fún ọmọ wọn wípé ẹni báyìí ló gbúdọ̀ fẹ́ ẹni báyìí ni kò gbúdọ̀ fẹ́. Ó ń ṣe ayé ìsìn yìí o. It's better kí n bá mi tó bá rẹ́ni sọ̀rọ̀ tí ẹ bá bá wọn sọ̀rọ̀. Ẹ wo kò ní dá kéèmì àti dáàdì bẹ̀rẹ̀ sí ń jà. Ẹ bá wọn sọ̀rọ̀ o. Ọkọ mi fọkàn ẹ̀ balẹ̀ fún ti gbọ́. Wọ́n ní kó fọkàn ẹ̀ balẹ̀. Ẹ wò jẹ́ kí n dé kí n lọ bá dáàdì yín bẹ̀dùn. Ẹ wo ẹ̀gbọ́n mi, dáàdì tán sọ̀rọ̀ tán ni ẹ lè fẹ́ ọmọ yìí.
ó ní nǹkan tó rí náà èmi ò bá ní kẹtẹ dáàdì nínú kẹbìnrin nǹkan tó rí reason gan tó fi ní ẹ lè fẹ́ ọmọ yìí ẹ kàn lè dédé decide pé ẹ máa fẹ́ dáàdì sọ pé ẹ lè fẹ́ ẹ lè fẹ́ náà nìyẹn ẹ ti kẹ easy o ẹ ní láti ní sùúrù gan ni. ẹ wà kí ni problem ẹ náà. sọ̀rọ̀ mi sọ fún yín. mo sọ pé mo fẹ́ fẹ́ ọ sọ pé mi ò lè fẹ́ tí o bá mi rí ní. ẹ̀gbọ́n mi ẹ lè fẹ́. in fact. ẹ máa gbọ́ dáàdì lẹ́nu ń gbà yín. èmi mo tiẹ̀ mọ̀ tí mo. àbíkẹ́ ẹ̀ dictate fún dáàdì wọ́n ti dẹ̀ lè fẹ́ náà nìyẹn ẹ ní sùúrù. Daddy oúnjẹ yín ti ready sir. Kí ló kìí gbà? Iṣu àtẹyin ni sir. My God. Ṣé ìwọ máa ń fi tí ẹ síbòmí tá a bá ń bẹ sọ̀rọ̀ ni? Rárá sir. Ṣé ìgbà tó máa kó wájú mi ṣé mo sọ fún yín pé iṣu àtẹyin ni kó lọ pìpíà? Bẹ́ẹ̀ ni sir, nǹkan tẹ́ sọ fún mi pé ẹ fẹ́ nìyẹn sir. Shut up! Ó jẹ́ tún sọ pé bẹ́ẹ̀ ni. Ìgbà tó máa kó bí mo ní kó lọ ro àmàlà fún mi. Rárá sir. Ó jẹ́ tún sọ pé rárá. Ó tún sọ pé rárá. Ṣó fẹ́ máa purọ́ mọ́ mi lójú mi ni? Wọ́n lóúnjẹ yín ti ready ó dẹ̀ ti set dání. Rọ́bìṣì lọmọdé lọ ṣe fún mi. Bàbá rọ́bìṣì mo sọ pé kọ́ mo lọ ru àmàlà wá. Ìgbà tó máa dé bí ń sìn, ó sọ pé iṣu àtẹyin. Láti lẹ́yìn, ó ṣe ìṣojú mi, iṣu àtẹyin lẹni pé kò sí fún yín. Olúwa o. Ìyálẹ̀ yẹn, lójú mi rẹ̀ tún parọ́ mọ́ mi. Ẹ wo, mo ti gbọ́, ó máa bá yín ru àmàlà. Bá wọn ru àmàlà. Ó fẹ́ lọ sí ti bá wọn. Fẹ́ kó mi, iṣu àtẹyin lẹni kọ́ mọ̀ yẹn sí fún mi, kí n ṣe àmàlà. Àmọ́ bóbá, lẹ́nu ọjọ́ mẹ́ta yín sí ẹ ti change inú ilé ẹ kàn ń misbehave kí ló ṣẹlẹ̀. láti ìgbà tí lẹ́yìn sí múyàwó wálé ó ṣe ọ̀rọ̀ fẹ́ má fẹ́ àtìgbà yín lẹ́ ti change totally. Ìyálẹ̀ yẹn wàá misbehave ìyálẹ̀ yẹn wàá misbehave nítorí ilé yẹn gbé ọmọbìnrin wálé wọ́n sọ fún mi pé mò ń misbehave. ṣé ní òkè mi lẹ́yìn ọ̀run yẹn ni àbí òkú farapamọ́ fẹ́ tó fẹ́ sí ni ẹ sọ owó tó bá wà bẹ́ẹ̀ fún mi náà. Kò sí nǹkan tó ń bọ̀ lókè tí ló gbà àti ó ti tó time láti sọ reason tí ṣe sọ pé lẹ́yìn olùfẹ́ wọn ó ti tó time lọ mo ti ro mo rò sọ́tún mo rò sósì mo wí pé tí n bá kàn mú sínú kí peace lè wàṣà I will let you know máa jẹ́ kó mọ̀ lẹ́nu sórí ẹni tí lẹ́yìn fẹ́ fẹ́ yẹn nígbà kan rí. Super on boy, Mr. Shake Body Day. Alright. Pretty like diva. Yeah. Body of Tiwa, Tiwa. Lips up in the echo. Na. Eyes of Chidima. Show them. Your body's a blessing, your body's so tempting. Girl, don't say nothing, let your body do the talking. Your body's a blessing, your body's so tempting, so tempting. Baby girl, let me teach you a lesson. Body bad like that, oh na. Body bad like that, na. Body bad like that, oh na. Body bad like that, na. Your body's a blessing, your body's so tempting. Girl, don't say nothing, let your body do the talking. Your body's a blessing, your body's so tempting, so tempting. Baby girl, let me teach you a lesson. S to the K, baby girl, you're the reason I came. Your moves is electric, sky's on my brain. I'm a fan of the things that you do. Get your hands on the wheels and drive me insane. Let's get a private party started. I wanna get your man discarded, and there's no way you ain't got a man with a body like that. You got me canceling plans. Go shorty, it's your birthday. You got too much cake that can hurt me. That's why I'm all over you like a fat kid. Can't get enough of a cake that's that big. We can do it any way you like, whether day or night. I'll be by your side, making everything alright. Sit back, relax, and watch you ride. Like that, oh na. Body bad like that, na. Body bad like that, oh na. Body bad like that, na. Your body's a blessing, your body's so tempting. Girl, don't say nothing, let your body do the talking. Your body's a blessing, your body's so tempting, so tempting. Baby girl, let me teach you a lesson. Before the
Now we the commander. Go down, anything you be. Irú pepper soup wo lẹ́nu? A ní oríṣiríṣi pepper soup. Ẹlẹ́ja wà, oníkàùtì wà, assorted wà, kẹba níbi. Oríṣiríṣi ló wà, ẹlẹ́ja wà. Ẹja wà ń jẹ ẹja wà. Káùtèlì wà ń jẹ káùtèlì wà, ẹlẹ́ja wà. Ẹlẹ́ran ni. Ẹ jọ̀ọ́ jàre èwo lẹ fẹ́ jàre? Ẹ wò ní tèmi ẹja ni mo fẹ́. Anyway, èmi náà kí ọ̀fẹ́ jà. Jerry, èmi ò fẹ́ jà. Káùtò yẹn gan-an èmi kò bá mi get. Ṣé o ti gbọ́ nǹkan tó sọ sí? Ó yá lọ àárín ìjẹba. Ó dẹ̀ tètè kó kẹ́ yára gbé wá yẹn. Okay, sir. Chairman, ká má fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀. Báwo dẹ̀ ni ọ̀rẹ́ mi? Ṣé kò disappoint yín? Bí ìbéèrè wo nìyẹn? Èmi náà wá fún ẹ láǹsà. Sórí, ó ti ń gbé ọmọ fún mi. Ṣọdẹ́ lè tó gbé fún mi. Láàlá. Ó ṣeré. Mo dẹ̀ gbàgbé orúkọ mi. Really? Sórí ó tẹ̀ wá dáàrin kan pajápajá mú mi. Mo kà sára. Ibi màá mú tojú mi kúrò bẹ́ẹ̀ ṣáá ni. Ó tẹ̀ wá mọ̀ nǹkan kan. Sórí ibi. Kì í ṣe bí ibi. Ibẹ̀ lèmi fẹ́ kú sí o. Máa di Marius. Ìdẹ́ wo yìí. But chief, nígbà tẹ́ ní ipò ṣeré fún un, wípé ẹ lè gbàgbé, wípé ẹ lè fi sílẹ̀, wípé bí ilẹ̀ máa kú sí. But chief ṣé mọ̀ wípé àwọn fine babes wà nígboro. Àwọn tó jẹ́ wípé tó ń ṣàyà kan tó ṣe ẹ̀yìn. Àwọn ọmọ tó dùn, àwọn ọmọ tó ń sọ, àwọn ọmọ tó ta lẹ́nu. Àwọn yẹn wà ń gbèrò náà. Àwọn tá a ní lọ́wọ́ tó pọ̀ yà. Tó jẹ́ wípé tó bá ṣeré fún yín báyìí máa gbàgbé orúkọ yín pátápátá. Àwọn títí wọn ò ní AC wà nù tẹ́lẹ̀. Ayé mà ní ká o. Jọ kí ni problem ẹ̀ náà? Clayton lo paracetamol sí headache kò ní headache. Tó dẹ̀ ń garùn, tó ń nọṣọ, tó ń nọrùn, tó ń fẹ́ fún. Kí ni problem ẹ̀? Wọ́n níbí làwọn máa kú sí. Ó dẹ̀ fi wọ́n sílẹ̀. Ẹ ṣọ́ gba yín. Ibi tó bá ń wọ kí wọ́n kú sí, èmi sọ pé bí lèmi fẹ́ kú sí. Ṣé ìjà tún wà nù? Ìjà tún wà. Ẹ wò tí tí ìdókò bàbá ẹlòmíì lẹni pé ibi tẹ́ fẹ́ kú sí ni tẹ́ bá rí àwọn ọmọ tó san tó máa ṣeré ọlọ́bọ̀kún fún yín ẹ mú pọ̀ mọ́ jọmọ lọ. Ẹ̀yin mọ iye oko táwa ti rìn káàkiri ká tó wá débi. Ó fẹ́ bọ́lẹ̀ ń bí ó tó gẹ́. Ẹ̀bù drinks ni ẹ̀bù drinks. Àwọn tó wáyé ẹ bá mi fi wọ́n lẹ̀. Ẹ̀bù drinks ni ẹgbẹ́ mi sàn. No, I'm highly disappointed in you. Ẹ wo gbogbo ọ̀tá ẹ̀ sọ ní gbogbo ẹnu. Ẹ wo bí mo ṣe rí lẹ́yìn ọmọ méjì. Ṣé mi ò dá lọ́mọbìnrin tó ni? Ẹ gbé ọmọ yín. Ṣó yẹ kó máa bá yín ní ìwà ìdọ̀tí? Ẹni wo lẹ fẹ́ fi sọ fún lẹ́yìn? Àbí etí wo ló ń gbọ́wọ́ ọ̀tá ẹ̀ sọ ẹ̀? Ọ̀rọ̀ tó yẹ kẹ́ máa sọ, kẹ́ máa sunkún, kí máa bẹ̀yìn kẹ́ ní pé kò tó, pé kẹ́ yẹ kẹ́ tún ti ọ̀la lẹ̀, ẹ kàn sọ ṣàkàlà. Wọ́n mi lẹ́yìn. Ṣé mo sọ pé ò dá tó lọ́mọbìnrin? Àbí látìgbà tí mo ti fẹ́ ṣé mo fẹ́ lómi ilé ẹ̀? But eré orí igi tá à ń ṣe káàkiri lọ́wọ́ yẹn. Kí lẹ fẹ́ sọ fún lẹ́yìn? Ẹni wo lẹ fẹ́ fi sọ fún? Kí la fẹ́ sọ fún ọmọ yẹn pé ọmọ tó ń fẹ́ bàbá ẹ̀ ti bá jáde rí? Ẹni wo ló sọ ọ̀rọ̀ yẹn jáde? Etí wo ló ń gbọ́ ọ̀rọ̀ yẹn? Who will disappoint me? For the first time. Ọ̀gá mi wọ́n ní báyìí wọ́n rò pé ó jágbe lè ṣá. Àwọn olóńgbò ẹ̀sọ́ tó ń ṣe bí adití. Kí ni problem ẹ? 1,000 naira tí mo ní ni mo ti fi sórí tébù fún ẹ. Tó bá ń wẹ̀ kó o mú tó bá yẹ kó o fi sílẹ̀. Ṣé bó ṣe wà yẹn? Ẹran orò ni ẹ, ẹran ògùn jẹ̀ ni ẹ. Báyìí tẹ́mi tí wàá ṣe tán pẹ̀lú ẹ, ilé ayé àsùnwọ̀n ẹ̀mí tó dá dúró sí yẹn. Ìwọ ògbèrè adarí kan yìí. Wá àwọn olóṣèlú pé wọ́n fi 1,000 naira sílẹ̀ fún. Ọjọ́jọ́ falẹ̀ balẹ̀ náà. Ọ̀kadà tó ń wọlé yìí, èló ni òpin wọn ń tà. Tí máa fún ẹ ní 10,000 naira. Owó kí nìyẹn? Àwọn ẹgbẹ́ yín wà níbi àbí 1,000 naira lá fún wọn. Tó bàbá mi gbé owó mi bí báyìí, tó fún mi ní owó mi. Bí ìmọ̀ kan tó ń bá sọ, ìwọ lórí burúkú yìí. Sọ ó ṣe gbogbo owó jí ọmọ ọlọ́mọ ní jìbìtì tó yẹ. Ó wá fẹ́ sanwó, wọ́n fi 1,000 naira lọ. Ṣé wọ́n sọ pé 1,000 naira là ń gbà ní? Ó ka owó gidi cool money 10,000 naira per annum. Ó wá fi 1,000 naira lọ. Bí wọ́n ṣíwọ́ nìyẹn. Tálágùn tálára ń ta. Jọ Mr. Man adarí pọn, half a plot lórí ẹbí tó tàdé. Ó lè lówó lọ́kọ́ máa jẹ lòdò kó má san owó ẹ̀ kó wá rí lórí ẹ̀ kó lè ta bororo. Ibi tí bá gbé gòsì ní ara ẹ̀ wọ́n máa ràn ọ̀tí àbó lórí burúkú ni ẹ kí ló tẹ̀ fún àṣọ àti kò fẹ́ dáa fún ẹ ni. Lábẹ́ ìkọ̀jú ara tó ti fi bẹ́ẹ̀ lọ, ọkọ̀ ṣe òkò ní. Àbọ̀ lórí burúkú ló lọ. Kádìjà. Ọwọ́ Kádìjà yóò náwó o, tí wọ́n ṣáà ní pé kò sanwó tiwa. Ẹ wo mọ́ mi pé. Kádìjà yàrá kú o. Ó lè fẹ́ ṣe fúlájì. Ẹ wọ ìjà ẹgbẹ́jọ́ làwọn ẹjọ́ ṣì. Àwọn ẹjọ́ ṣì ní báyìí. Ìjọ fèsì ní kò wọ́n lójú. Má jẹ́ káwọn yóò ṣì olórí burúkú kan. Bàbá òwe mi rí tó rà sí ọ̀rẹ́ mi láti dá. Ọlọ́ṣì olóṣì ní ìjọba.
wà yìí ó máa kó ní dọ́là tí wọ́n dọ́là tí wọ́n kí ló ṣe ẹ́ẹ̀dì sí ń dọ́ àwọn olórí. àwọn ẹni owó lè lọ ní ọjọ́ ká ṣe wèrè fún gbogbo yìí láyé àtọ́ bá tún ẹ̀fà ṣe rẹ̀ má fi bẹ́ẹ̀ wẹ̀ ìwọ lórí burúkú mo lò lóṣù. Kádìjà àti bàtà àbọ̀ ilé ẹnu kájà òun lè fún òfin yàrá ṣe fẹ́ gba yàrá ni yàrá kù lò. èmi ò ní ọmọ ọdún tí yín yìí yẹn ní ọmọ ọmọ òbí ìbọn. àjọ ń wá sáré. sọmọ ló ń jiyẹ. kí ló dà wọ pẹ̀lú àwọn ọmọ rẹ̀. aṣẹ́wó làwọn ilé olóṣó ni wọ́n ń ṣe ṣé ọmọ yín ni. jẹ́ pé yàtọ̀ jẹ́ kíkọ́. dádúró ìyàtọ̀ ọmọbìnrin yìí jẹ́ yé òun fẹ́ wá ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ àṣàṣẹ́wó lọ́mọ ìwà ní Kádíjà. Adéléwí mo rò mú pọ̀ gbáà ni. ọkọ mi ọlálẹ́yìn ọ̀rọ̀ yóò ti ṣẹlẹ̀ kò sí kọ́tà máa lọ ṣe sí i gẹ́gẹ́ bí òwe àwọn Yorùbá wọ́n téèyàn bá ń sáré pé kó má tẹ̀ tó bá wá tẹ́ tán ó máa sáré pé kóun má kú ni ṣó ti gbọ́. Mọ́mí, tí bá gbọ́ yín ní àgbọ́yé, nǹkan tẹ́ ń gbìyànjú láti sọ fún mi sí ni wípé èmi àti Kẹ́misọ́lá à lè fẹ́ra mọ́ nítorí wípé òun àti dádì mi ti jọ ní àjọṣepọ̀ papọ̀. Àbí mọ́mí, ẹ jẹ́ kí n bi yín léèrè question kan. Tó bá jẹ́ wípé àjọṣepọ̀ èmi àti Kẹ́misọ́lá mo yọrí sí oyún, ṣé ẹ máa sọ pé kì í ṣe ni ọ ẹ máa sọ pé ká lọ ṣe. kì í ṣe pé wà á ti Kẹ́misọ́lá ò lè fura mọ́ sórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn sí ó ti di iṣu inú ẹ̀kún àmúmọ́ra ni ó ti di ọ̀rọ̀ awo ó ti di ọ̀rọ̀ secret between the family láàrin èmi bàbá ẹ̀ àti Kẹ́misọ́lá tí ẹnikẹ́ni ò gbọdọ̀ bọ́ sí even àwọn close friends ẹ̀ má jẹ́ kí wọ́n bọ́ sí ọ̀rọ̀ jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀ kó wà láàrin ẹbí ìwàjọ tó lé ọlọ́ má jẹ́ kí àbúrò ẹ̀ gan kó bọ́ sí ọ̀rọ̀ wà ní ṣó ti gbọ́. ìyá mọ̀rọ̀ òun tí n bá gbọ́ ọ yé dáadáa olórí Kádíjà mi lẹ́kọ̀ọ́ lóríṣiríṣi ọkùnrin wọlé ìtọ̀ sí Kádíjà mi náà sì wá lórí. bí n ṣe tó ìṣe máa purọ́ ni tí bí mo dágbére fún ọ pé ń lọ Èkó kí n mo dẹ́kọ̀ fún un àfi bí pé torí ọmọ rẹ mo ṣe lè ṣe Kádíjà mo kọ́ rí òun ni òun kọ́ n bá bọ́ sẹ́gbẹ́ fún ẹjọ́ ọmọ yìí báwo ló ṣe jẹ́ náà bá ní pẹ́pẹ́ sí o ó ṣe ẹ̀dẹ́bẹ̀ ni iṣẹ́ aṣẹ́wó ni wọ́n ń ṣe bí wọ́n ṣe tara wọn lọ́pọ̀ nù ẹ tó o bá rí nǹkan ọmọ rẹ wò. Kádíjà mi. ibi tó dé ni ìyá Kádíjà ayé rẹ ti ń bàjẹ́ lọ lẹ́yìn kó o tètè sànjà rẹ gidi. ní Kádíjà mi náà. bẹ́ẹ̀ ni lọ́mọ mi náà. iṣẹ́ aṣẹ́wó gan wọ́n bélé lọ́mọ rẹ ń ṣe lẹ́kọ̀ọ́. ayé mi ó tó ń bàjẹ́ wó rò kẹ́sì Kádíjà ọmọ mi ó darí wọlé iṣẹ́ àṣẹwó bó. tètè mọ bá ṣe tẹkọ̀ létí kì í ṣe ìtàn àdókò rẹ pẹ̀tẹ̀ sílẹ̀. ó dà fún ọ abiyamọ ń pè ọ ẹja abiyamọ ń pè ọ Kádíjà mi mo sì kìlọ̀ fún ọ tó mo ní ọmọ ti dé ẹsẹ̀ mi ò lè dé mo sì kìlọ̀ fún ọ tó Kádíjà mo fà ọ létí Kádíjà kí n tẹkọ̀ létí ń bọ́ mo mọ̀ lẹ́kọ̀ọ́ wọ́n mọ́ mi kan ayé mi o. kí n ṣe ẹ̀kọ́ dàmsọ àbò fún ọlọ́mọ. bàbá Kádíjà ìyá mo róhun ṣe lọ sí i. pàdé o. olórí Kádíjà mi lẹ́kọ̀ọ́ pé ń ṣe sí aṣẹ́wó ó ní bọ́kùnrin kan wá sí ń wọlé báyìí nìkan ń jáde bí kan bá ti kí èkó mọ̀ ọyọ́ ní Kádíjà mi náà iṣẹ́ tó ń ṣe lẹ́kọ̀ọ́ nù iṣẹ́ aṣẹ́wó náà pé Kádíjà mi ń ṣe lẹ́kọ̀ọ́. wo jẹ́ kí n sọ ẹ sọmọ mi owó mi kọ̀ wọ́n mi ṣe níran ẹni ojú kan ṣoṣo rádà mi náà wọ́n mi ṣe níran ẹni ọ̀rẹ́ rẹ̀ èèwà sọ́run ojú rẹ̀ tó ìyàmọ̀ lóhun ìkà ni dàbí mo ṣe dà olójú kan ẹ̀ ń ṣe róòkò rọ́ọ̀rọ̀ rẹ̀ wà abiyamọ ọ̀tá àgàn olórí burúkú ọ̀tá olóríire ìran rẹ̀ mélòó lọ́rẹ́ kò rí ẹ̀rùn tirẹ̀ mẹ́kẹ́ níbò bá ọmọ mi ti fowó ránṣẹ́ sí mi ó ti faṣọ ránṣẹ́ sí mi ṣé dédé yẹn máa bí wọ́n nu ní ohun àárọ̀ ìrọ̀ bàǹtàbàǹtà nísìnyí kó wá gbé lọ́mọ lórí ìran mi ń ṣàṣẹwó ẹ̀yin ọ̀nà kan wọlé ọ̀nà kan jáde ọ̀nà kan wọlé ọ̀nà kan jáde kò lẹ́sì kànga wọ́n nìyàn ń fa omi nú ẹ̀ ẹnà bọ́ máa fà mọ́ ká má ṣẹ̀ṣẹ̀ fọ mélòó kòtò yìí níbẹ̀ ẹ̀ṣẹ̀ ọmọ tẹ̀mí tìrí mi ń lé léṣe. ṣé pé ọmọ mi ò ṣàṣẹwó lé. ẹ̀ṣẹ̀ mìíràn mi ń ṣàṣẹwó o aṣọ ńlá tá à ń gbà àbẹ̀bò
mo jẹ́ fọ́fọ́ rẹ̀ balẹ̀ nítorí ọ̀nà kan lè bọ̀ tèmi jẹ́ aláì. ẹ̀sọ́ lébọ̀ kálọ̀ tẹ̀lé mi ẹ̀sọ́ lébọ̀ tèmi jẹ́. Kádíjà mi ó tán ìyá ọmọ olówó ṣe ń wo ọmọ mi ọ̀sáṣẹ́wó. Ẹni tí kò bá ti fẹ́ kò ṣàkóso fún ìmọ̀lẹ́dì láti ṣe ṣojú bọ́. Mo ní ṣojú mi máa tẹ̀lé jẹ́ ni. Bẹ́ẹ̀ni, kí ló dé? Ìgbà tó ti wọ̀ tó ti wò kè tó wò lè torí ọmọ yẹn, mo ti mọ̀ kí ló dé? Ṣé ó fáìn jù mí lọ ni? Orí nǹkan tí mo rí ni. Ọmọbìnrin tó rí tó lọ tó ní mò ń sọ yìí, ìyàwó ọ̀rẹ́ mi ni. Sórí ẹ̀kún tó tẹ̀lé bàbá ọ̀rẹ́ mi gangan tó jọ kọ lídìí mi. Kí wá ló kàn ẹ́? Kò bá jọ rẹ̀ kó jẹ́ bàbá ọ̀rẹ́ kó kàn ẹ́ náà. Ṣé tí wọ́n lò fẹ́ pa aṣọ mi ni lára? Já lọ jàre. Já lọ. My chief. Chief. Kí ló wá ń tẹ̀ dúró látàrí? Chief kí ló ń kan yín lójú? Ṣé bọ́lá tó bá ń gbéyàwó bọ̀ wá bá òkè ń ga ọ̀run? Kí ló ń kan yín lójú? Èmi àti ìyájọ́ máa rìn ìgbà títí dọ̀là ni. Ẹ̀dẹ̀ wá ń kánjú báyìí. Dákẹ́ ń kánjú. Ó tó jọ mẹ́ta. Ọmọ yín pé tí bá ti rí ẹ báyà ara mi máa ń bù máa ṣọ ni. Ẹnu nǹkan tí mo ní kí n ṣe ni. Mo kọ́kọ́ bá yín gẹ̀ẹ́tì drinks yìí kẹ́ ọkọ̀ fi cool temper yín náà tó bá máa bẹ̀rẹ̀ ṣe because ṣe rí tèmi ẹ wò gbogbo eré la máa ṣe. Àgbègbè ọmọ pé tí bá ti rí ara mi máa ń bù máa ṣọ. Mo mọ̀ bọ́yọ̀ ọkọ̀ mi lè. Ìfẹ́lẹ́ step. Of course, chief. Báwo ti kí sí? Àwọn pípọ̀ yìí ti improve o. Ó yẹ kí ẹ mọ̀ pé mo máa tọ́jú yín dọjọ́ ọgbọ yín ni. Mo máa tọ́jú yín títí ayérayé ni. I trust you. Mo ṣe. My chief. Chief. Ó wà pàbàjẹ́. Ó wà pàbàjẹ́. That's my chief. Ẹ mú dáadáa. Yeah, that's my chief. Ó ti tó. Okay. Ara mi ti wà lọ́nà. Ó ti wà lọ́nà. Èmi kò ti wà lọ́nà. Ká wá bẹ̀rẹ̀ iṣẹ́. Ó wà pàbàjẹ́. Eré ni a yàtọ̀. Ó máa yàtọ̀. Kí ni kan jáde jẹ́ inú ṣá? Ó jà ilẹ̀. Akọ ìgbà yẹn mo sì bóyá. Báwo ni ṣé ó ti relief yín báyìí? Ẹ̀rọ ìsàlẹ̀ ẹ̀dùn báyìí. Báwo ni ṣe ń ṣe yín? Jẹ́ bí ìgbà tó ń já mi jẹ. Bẹ́tà. Èyí ní kí n má fi ọmọ tí yín. Àbí? Ṣé ṣe pé o poison mi? Bẹ́ẹ̀ni, ẹ máa lọ sọ̀rọ̀. Téèyàn bá sí láyé mọ́, èmi á fẹ́ ọmọ yín. Bẹ́ẹ̀ ó làlà, ó dàbọ̀, ó làlà, ọ̀run yín. Mo ṣe dákun yín nìyẹn. Èmi kí n má fi ọmọ. Ààrẹ kó má jẹ sísè ní a máa fi ṣàwádà ní. Good night, ó dàbọ̀. Ẹ má ṣe ayé léṣe o, ẹ tí gbọ́ òótọ́, ẹ lè tí mọ̀ bí ọkọ yín kú. Torí ẹ tí fẹ́ kó ṣe ayé léṣe, ẹ ní sùúrù, ẹ ní sùúrù. Hello, ẹ̀gbọ́n mi mo lè wà látàárọ̀ níbo lè wà? Ẹ wò wá láwa o. Okay, ẹ ti wá tòsí, ẹ má pẹ́ ẹ̀gbọ́n mi ẹjọ́ torí Ọlọ́run ẹ máa bọ̀. Ṣé wọn náà fẹ́ máa pàdé ẹ̀ lẹ́kọ̀ọ́ yìí? Wọ́n mú dájú wa. Ẹ̀gbọ́n mi mo lè ti rí ìbọn. Ṣé ní bàbá tó wá sọ yí pé òun ò fẹ́ ìlú ọmọ ẹ̀ pé ìbọn jẹ́ ọkọ̀ ló ń fẹ́ fún. Dájúdájú irú bàbá náà ó ti ṣetán láti pa ọmọ ẹ̀ nìyẹn. Kí bàbá mi tó pa mí, èmi náà ẹ̀ láti pa bàbá mi. Màá pa wọ́n lẹ́ni kò ń ṣọ̀la. Bàbá yìí wọ́n parí náà. Bẹ́ẹ̀ ni ìwọ fẹ́ pa bàbá ẹ̀. Ibo ló ti gbọ́ pé ọmọ yìnbọn pa bàbá ẹ̀ rí? Ẹ wo àǹtí ẹ má dá sí o. Ẹ má dá sí ẹ má tẹ̀ dá sí sí rárá. Ẹ̀wọ̀n ẹ̀gbọ́n mi ti gbé ohun sọkúsọ tẹ̀ ń sọ kalẹ̀ jàre. A pè yín láti wá sọ fún yín pé wọ́n ní wọ́n rókù dájì nìbàdàn. Ẹ̀yin wá sí báyìí ṣe lè fẹ́ pa dájì. Ó kẹ́ pa wọ́n mi gbà yẹn.
bàbá ẹ̀ ti kú wọ́n ti pè wá fún bàbá ẹ̀ ti kú. Kẹ́dẹ̀ máa wo ọ̀rẹ́ mi ló wá bá mi nílé. Ó sọ pé òun rí Dádì àti Kẹ́misọ́lá lóòtẹ́ẹ̀lì. Ìgbà tó sọ fún mi gan, mo dá ọ̀tẹ̀. But ó fi picture hàn mí, ó fi hàn mí lórí fóònù ẹ̀. Ó fi hàn mí lórí fóònù ẹ̀. Àǹtí Kẹ́misọ́lá. Kẹ́mi ìyàwó ẹ̀. Àǹtí mi ẹni sùúrù, ṣé gbọ́n nǹkan tọ́mọ yín tún sọ? Ẹni sùúrù. Lóòótọ́ ni. Ọ̀rẹ́ Kẹ́misọ́lá. Bẹ́ẹ̀ ẹ má fọwọ́ kàn mí o. Orúkọ bàbá mi. Ìwọ orúkọ bàbá mi. Gbogbo kan tó ṣóòkù sí gbogbo ẹni máa tún mọ́lẹ̀ sí nísinsìnyí. Ṣùgbọ́n èyí náà wọ́n àbẹ̀gbà tá à ń pè dájú. Ta ni kò fi èmi àti ọkọ mi lọ́rùn sílẹ̀ ká fẹ́ra wa. Dábì láwọn ti gbọ́. Àmọ́rọ́ ni wọ́n pa. Dábì bẹ̀rẹ̀ sí threatening life mi. Mo ti wá sọ fún dábì mo ní mo ti lóyún sínú. Bí kò fi èmi àti ọkọ mi lọ́rùn sílẹ̀ ká máa fẹ́ra wa. Dábì ní pé láíláí. Kẹ́mi, báwo ló ṣe ṣe gan-an in the first place? Báwo ló ṣe rìnrìn gbèrègbèrè tó fi pàdé ọmọ mi? Ẹ wò chief kò yé mi àmọ́ ṣe bẹ́ẹ̀ ti sọ ṣojú àwọn family yìí ń jọ yẹn ẹlẹ́sìn yọ̀ǹda ẹ̀mí àtọwọ́n yín ká máa fẹ́ ra wa lọ chief kí ló tẹ fi fóònù tẹ fi ń disturb life mi kí ló tẹ yẹ kí n sinmi tẹ yẹ kí n ní sinmi tẹ kò dé ń pè mí lórí fóònù all the time chief èdè fi mí lọ́rùn sílẹ̀ kí n fi ọmọ yẹn fi mí lọ́rùn sílẹ̀ náà. Mi ò yọ̀ǹda o ọ̀rọ̀ orí àwọn lásán ni mò ń sọ yí pé mo yọ̀ǹda ẹ ṣojú àwọn family mo kàn sọ ni o ọ̀rọ̀ orí àwọn lásán ni Kẹ́mi bí ò lè yọ̀ǹda ẹ mi ò lè yọ̀ǹda ẹ wò ó dàbí ò mọ nǹkan tó ń ṣe ń gbèsè ayé mi one àtijọ́ tó ti tèmi pẹ̀lú ẹ̀ ti ń fẹ́ra mo notice pé gbogbo business mi ń lọ déédéé gbogbo nǹkan tí n bá ń dáwọ́lé ó ń lọ dáadáa ó wá sọ pé kí n fi ẹ lẹ̀ and apart from that ṣé ojú òṣèlú fún wọn àbò ojú òkè ń tiẹ̀ lẹ́yìn ìgbà tèmi pẹ̀lú ẹ̀ àtijọ́ ní àṣepọ̀ wàá tó wà nù the same roof pẹ̀lú ọmọ mi. Chief kò ní minute please chief egbójú bẹ́ẹ̀. Ó ní minute my dear ó ní minute and kì í ṣe ń ṣojú ayé mi ló máa fẹ́ ọmọ mi. Ó ò lè fẹ́ tó tọrọ ni mo bẹ sọ yẹn ó ò lè fẹ́ o gbogbo èyí tí mo sọ yẹn mo kàn sọ lórí àwọn lásán ni ó ò lè fẹ́ ọmọ mi. But chief why you doing this now? Chief ẹ ṣàánú mi ọmọ ìkiri ni mi ṣé ẹ fẹ́ kí n marry láyé mi ni chief tí mo ṣe ń wáyé yín ti tó ẹ fi mí sílẹ̀ kí n fẹ́ ọmọ yín I love your son ẹ fi mí lọ́rùn sílẹ̀ please just leave me don't let me marry your son please I love him chief please now why you doing this? Tó bá láìka rẹ̀ kò gbọ́ nǹkan tí fẹ́ sọ sórí mo ṣe tán anything tó bá fẹ́ owó ni o mọ́tò ni o anything tó bá fẹ́ mo ready láti ṣe fún ẹ màá tẹ̀sí àdírẹ́sì kan sórí fóònù ẹ̀ Ìbàdàn ni wàá dẹ̀ wá bá mi bẹ̀ ṣùgbọ́n tó bá wá wò ikú ló lè yèmí àti ẹ o fact ni mo sọ ikú nìkan ló lè yèmí àti ẹ. Chief why you doing this now? Chief mi ti kó tẹ̀ ṣe yí ò dáa ẹ jẹ́ kí mi náà lé kí jẹ́ kí mi náà máa rí ẹ ṣàánú mi Chief kó tẹ̀ ṣe yí ò dáa o. Kí ló fẹ́ ṣe báyìí? Kò sí wàhálà. Ó ní àfúntà ọba kú nìkan ni èmi lè fẹ́ ọmọ tàwọn ẹjọ́ kí lè fẹ́ kí n ṣe mo dé pawọ́ kó lè kí mi fẹ́ ọmọ tiwọn ìdí nìyí tí mo fi poison dáàdì ni mo pawọ́. N Sare ènìyàn dúró ìgbésẹ̀ tẹ́ dábàá gbẹ̀yìn yóò sáyé lọ́gbọ́n. N Sare ènìyàn dúró máa gbégbèsè tí yóò dá máa hùwà ìbàjẹ́ o láṣìírí ayé o. N Sare o ẹ̀dá ẹ̀ màmá ránṣẹ́ mi lọ bó tilẹ̀ wù kó kẹ́rẹ́ tọ́ ẹ dákun kẹ́yàgò fún ìgbìyànjú má lọ mú bí dání ẹ má ṣe sọ ẹkún dẹ́rìn o ìwàkiwà ọmọ ayẹlé ayé. N Sare o dúró ìgbésẹ̀ tẹ́ dábàá gbẹ̀yìn yóò sáyé lọ́gbọ́n. N Sare
lẹ́ṣin lọ́rọ̀ àmọ́ èèyàn táyé ti bà èèwọ̀n jẹ́ tí wọn ò padà rí mú mọ́. wọ́n yọ ọmọkọ́mọ wọ́n dèèyàn burúkú láwùjọ ni. okùn tó gùngùngùn tó gùngùngùn ibì kan ló ti gùn wọ́. ẹ̀wẹ̀nu lẹ̀kẹ̀wẹ̀nu ọkọ ìkà ọ̀dà ọmọkọ́mọ ò máa yẹ ẹlẹ́yà